kò ń ṣerú kéèsì yìí ni màá rí wàhálà tí mi ní ganu sí tí bá ganu sí gan ẹlẹ́ṣẹ̀ ni mí Ọlọ́run gbọ́ tí bá ganu sí irú kéèsì àti bí Bùsọ́lá Òkè yìí ẹlẹ́ṣẹ̀ ni mí ẹ jẹ́ ganu sí kí n sọ ti tèmi àríwé eléyìí àfidẹ́rùbọ lọ́rọ̀ ni kò sí tuntun lábẹ́ ọ̀run ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù ní orúkọ láti Jésù kìnìún ẹ̀yà Júdà mo gbé yín ga mo dúpẹ́ mo ṣe yín lọ́ba bàbá ẹ ṣé ọmọ ẹ ṣé ẹ̀mí mímọ́ ẹ ṣé fún oore yín àti iṣẹ́ ìyanu yín fún ìwàláàyè yín fún títóbi agbára yín èyí tẹ́ fi jẹ́ Ọlọ́run tẹ́ fi hàn nínú ayé wa mo sọ wípé ẹ ṣé mo tún ti wá dé lórí ètò ti tèmi Olúwa ẹ máa bá mi lọ ẹ gba gbogbo ògo gbogbo àwọn tí wọ́n wà ní irú ipò tí àǹtí Bùsọ́lá Òkè sọ wípé àwọn wà Ọlọ́run kì í ṣe ipò tó dá o àwọn tó bá kàn ló mọ̀ o Ọlọ́run mo bẹ̀ ọ́ ìwọ tó lè yí ìtàn ayé tèmi padà bá mi yí ìtàn ayé tiwọn náà padà sí dáadáa ká má rí bímọ láyé wa Jésù Olúwa wa àmì lórúkọ Jésù gbàdúrà mi yẹn finish àdúrà mi yẹn lẹ́tìkẹ́ mo fi pass out message ni gbọ́ àdúrà mi yẹn mo fi pass out message ni finish yẹn wo bí mo ṣe mú finish yẹn mo ní gbogbo ọkàn tó bá wà ní ipò tí àǹtí yẹn sọ wípé àwọn wà Ọlọ́run tó yí ìtàn ayé ti tèmi padà má jẹ́ àrí irú ẹ̀ mọ́ bá wa yí ìtàn wọn padà sí dáadáa olóye ló lè yè ọlọ́gbọ́n ló lè understand èèyàn tí ò bá bá wọn sí níbi ọ̀tẹ̀ ló lè understand finish prayer mi yẹn ó ní ìtumọ̀ tó pọ̀ ó lágbára gan ṣé bí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ̀yin tẹ́ bá mọ sísá ẹ bá mi hashtag wọn mo mọ̀ wọ́n díẹ̀ sísá Bùsọ́lá Òkè mo mọ̀ wọ́n díẹ̀ ní o kì í ṣe púpọ̀ o mo mọ̀ wọ́n díẹ̀ láyé aláwùsá tẹ́ bá ti sọ fún wọn pa aláwùsá tó bá tẹ̀ ti gbọ́ aláwùsá tó mú lè díkẹ́ ìdárúkọ aláwùsá ó máa bà wọn tó tọ́ díẹ̀ ní o ẹ má twist ọ̀rọ̀ mi o díẹ̀ ní o ibẹ̀ yẹn kọ́ ni mo lọ but kọ́ bọ́ síbí ṣẹ́rí ilé ayé yìí èyí tí àwọn èèyàn tá máa fi ṣera wa ló máa ń pọ̀ jù gbọ́ èyí tá máa fi ṣera wa ló máa ń pọ̀ jù mo dẹ̀ máa ń sọ nǹkan kan fún àwọn èèyàn mo ní tí o bá fẹ́ ṣe oríire lọ sí social media tí o bá fẹ́ ṣe orí burúkú lọ sí social media ṣẹ́rí tó bá dórí social media wá kẹ́kọ̀ọ́ tó pọ̀ ààrẹ nírú kéèsì téèyàn máa fi kẹ́kọ̀ọ́ èèyàn tó bá ní àròjinlẹ̀ tó máa fi kẹ́kọ̀ọ́ tó máa fi tú ẹ̀rù ayé ara ẹ̀ dì òun ni kéèsì number one mi ò wá síbí láti wá dáǹtì ìlẹ́bi for coming outside láti wá ṣe kíni láti wá ṣàlàyé nǹkan tó ń là kọjá bákan náà mi ò dẹ̀ tún wá sí báyìí láti wá sọ wípé èyí ẹ ṣàánú wọn gbọ́ mi ò wá síbí láti wá dá wọn lẹ́bi mi ò wá síbí láti wá gbóṣùbà fún wọn wípé wọ́n ṣe dáadáa kẹ́yìn èèyàn ṣàánú wọn bákan náà dẹ̀ ni mi ò wá síbí láti tún wá ṣe kíni kí tún pùtì ẹ̀ náà láti tún wá fi ṣe ibi ṣayé ilé ayé ìbá tí wáyé pa máa rí bẹ́ẹ̀ la máa rí màá bẹ̀ gbogbo èyí tẹ́ bá láǹfààní wo program àǹtí tí ẹ dẹ̀ máa ń wo program mi Lady K Ìfẹ́ Olúwa tí ẹ máa ń wo program mi mo fẹ́ kẹ́ kẹ́kọ̀ọ́ láti ara àǹtí àti èmi àti àwọn ẹlòmíì àwọn tó bá máa ń wo program mi dáadáa wọ́n á rí pé mo máa ń sọ ọ̀rọ̀ kan wípé tí n bá tẹ́dà sórí ayé ara mi sórí social media àwọn abiyamọ nínú orí ọlọ́kọ̀ọ́re wọ́n á bá mi sunkún wọ́n á dẹ̀ bá mi dúpẹ́ pé Ọlọ́run ṣe ní èmi tí mo jókòó yìí òun ló jẹ́ kí n láǹfààní àti lè ganu sí kéèsì àǹtí àkọ́kọ́ nílé ayé yìí tó bá ṣubú má rò pé that is the end àwọn tó bá jẹ́ refunds mi ẹ jẹ́ rí kọ́mẹ́ntì yẹn tẹ́ bá ti wà bí màá lè mọ̀ pé ó clear ẹjọ́ àwọn tó bá jẹ́ refunds mi tó bá máa ń follow program mi wọ́n mọ̀ pé mo máa ń fi ṣáìṣáì mo máa ń fi sọ story of my life story ayé mi lágbára gan ó ní agbára tó jẹ́ wípé ẹlòmíà wo story life mi láwọn tó mọ story life mi títí tó bá wo títí báyìí wá ní Lady K tí ó bá ń ṣe àánú Ọlọ́run ṣá kò yẹ kó jẹ́ wọ mo bá wá ń sọ fún wọn yìí wípé ìyẹn lè máa fi mọ̀ wípé kò sí ẹni tó lóun ò lè ṣàánú fún gbogbo wa bá dé ṣe wáyé lọ́lọ́run láàánú sí wa àfiwọ́ tó bá mọ bó ṣe fẹ́ play game rẹ̀ níwájú Ọlọ́run nìkan ló kù kì í ṣe pé mo mọ géèmù mi play ni mo fi ráàánú Ọlọ́run gbà kì í ṣe wípé àwọn tí wọ́n wà ní ìṣòro lọ́jọ́ tòní kì í ṣe pé wọn ò mọ géèmù play o ni wọ́n ṣe là kọjá èmi ti la ìṣòro tó ju tàtí ìlọmọ là kọjá kí n sọ fáàtì fún yín that is why tí mo ṣe ní mo máa ganu sọ́rọ̀ yìí ṣẹ́rí gbogbo story tàtí tí wọ́n wá summarize fún wa lórí social media
wà láìtàlà ìkókó 10% nínú story ayé mi kẹtù gbọ́ dáadáa èyí tẹ́ bá máa fi bú mi lọ́la ẹ bú mi o aláyọ̀ ni mi lọ́jọ́ tòní omi ò rọ́gbọ́n iṣẹ́ I want people mi ò fẹ́ kó kọsẹ̀ látara mi mo fẹ́ kó kẹ́kọ̀ọ́ látara mi kó dẹ̀ máa ti ara mi sí Ọlọ́run wípé yes Ọlọ́run lọ́lọ́run máa jẹ́ Ọlọ́run ni Ọlọ́run máa ṣe kíni ni Ọlọ́run máa jẹ́ ìwọ tó bá dẹ̀wẹ̀ fi mọ́ọ̀kì mi máa tún ṣe kíni máa tún fi ẹjọ́ aláǹtàní lórí social media èmi ti la ìṣòro tó ju tàǹtì mo là kọjá rí mi ò lè gbàgbé program kan tí mo ṣe ní ìjọ kan mo wá sọ fún ní orí program yẹn wípé mo wà age of 5 to 6 years ni mo ti ń ta polybag lóṣòdì after that show mo kàn narrate the story of my life díẹ̀ bí mo ṣe rìnrìn àjò ayé mi tí mo dẹ̀ succeed tó jẹ́ pé along the line after tí mo succeed tán tí mo ti pè millions ránṣẹ́ mo tún ṣe kíni mo tún gbàgà mo ṣubú ẹ gbọ́ mo ṣubú tí mo ti rò pé ṣé òpin ayé mi dẹ̀ wá nìṣá with this my ọmọ kékeré ọjọ́ orí little age tàbí àwọn age àti Bísọ́lá òkè ọjọ́ mi lọ in age kẹ́ lè mọ̀ bí mo ṣe kéré tó mo wá rò wípé kí ni mo ṣe mo ṣẹ ni ṣé mi ìbẹ̀rù yẹn dì ni mo tún ṣe kí ni mo tún fún ní pákéjì láì ṣe ṣìnà tó bá ló bò ṣẹlẹ́yà lórí social media ó bó tèmi ò lè ṣẹlẹ́yà lórí social media àfẹ́ni bá fẹ́ rárá bù láì ṣe ṣìnà mo ṣe kí ni mo tún aṣọ mi yẹn mo so túgò mi fọ aṣọ mi lépo mo túgò yẹn fọ kí ló dé mi rí kọ́mẹ̀ntì ẹ̀yẹ yẹn ṣàánú ṣé ẹ̀ gbọ́ mi ṣá mi ò rí kọ́mẹ̀ntì mo tún ìgò mi fọ mo tún gbogbo ẹ̀ ṣe mo tún ìgò mi park mo wá ṣe kí ni mo wá tẹpa mọ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi tẹ́ ẹ̀ wò mí ẹlẹ́ni látara àti ìní ẹ máa bú àti ìkẹ́dẹ̀ lẹ́ni látara tèmi náà mo wá tú ẹrù yẹn dì mo tún wá dìde nígbà tí mo tún wá dìde that is why mo máa ń sọ pé ọmọ ṣiṣẹ́ nígbà àwọn èèyàn máa ń sọ wípé iṣẹ́ mélòó ló ti ṣe láyé àárọ̀ ọjọ́ ayé I have worked a lot mo ti tata rí mo ta lárí mo ta pólíbàgì lójú orin lóṣòdì dánwò àwọn iṣẹ́ tó lágbára mo ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ rí iṣẹ́ ọmọ ọ̀dọ̀ mo ṣe iṣẹ́ ọmọ ọ̀dọ̀ mo ṣe èmi tí mo wá di CEO of my business lọ́jọ́ tó ní nílùú Canada àbí CEO kan níbi ni CEO níbi náà Lady K African Store náà kéré bí o ti ẹjọ́ ja $1,000 ló wà bẹ́ẹ̀ kò kéré is money kì í ṣe pé mo fi ṣàṣọ gbéraga I want people to learn don't let us mock this woman let's learn from her ẹ jẹ́ ká learn from her ni nígbà tí mo tún dìde tí mo tún wò pé mo tún jókòó báyìí pé ó ga o so mo tún lè succeed padà gbàgà Sátánì tún gbèsè ẹ̀dẹ́ mo tún bára mi lẹ̀ padà ẹ̀yẹ èèyàn ìyẹn ló wá tough ṣe bá ti sunkún lórí social media èmi máa ń sunkún mo máa ń fúnra mi lẹ́sẹ̀ láyà báyìí látara wípé kálẹ̀mí náà bá ti ní agbára sí social media gbà yẹn bóyá èmi kò bá dé social media máa sunkún bàbá dẹ̀ máa fúnra mi lẹ́sẹ̀ láyà ẹ̀ríwó ẹ̀rì Ọlọ́run ni ò jẹ́ kí n ní attack Ọlọ́run ni ò jẹ́ kí n dẹni tó máa complain àyà dídùn máa ké bàbá dẹ̀ máa jìra mi lẹ́sẹ̀ láyà máa jìra mi lẹ́sẹ̀ máa wá ké títí omi ò ní jáde mọ́ máa yíra mi lé kọ́nà báyìí Olúwa kí ni mo ṣe ẹ mọ gbogbo madness yẹn náà wèrè ìnira burúkú máa jẹ́ra mi lé kọ́nà kí lẹ́sẹ̀ mi bá tèèyàn jẹ́ èmi tí mo máa ń kọ check fún yàn àsọmọ kékeré ara mi kí irú mi máa kọ check fún yàn láyé Keaton Bank èmi máa ń kọ check tí máa fi fún yàn lówó ni nígbà yẹn mo wá dẹni tó jẹ́ wípé màá wẹ́ni tó máa fún mi ní $700 kí n lè ṣe oúnjẹ sílé kí n lè ra body cream kí n lè ṣe irun orí mi ẹ wo bí ìnira yẹn ṣe rí ṣe rí àtúbọ̀tán olówó sí tálákà kì í ṣe nǹkan tó dáa àtúbọ̀tán tálákà sí olówó ni ká máa bẹ lọ́hùn pé yẹ́ẹ̀ sílẹ̀ ní kárí o nǹkan tó dáa ni kí tálákà kó di olówó kì í ṣe kó lówó di tálákà. I went through a lot in my life mo sunkún that is why tó yẹ pé tí bá rí ọkọ tó bá wá ìṣubú mo máa ń sọ pé mi ní forgive ṣá pẹ̀lú gbogbo àlàkọjá mi ò bá tẹ̀yàn jẹ́ I stand on my feet mo jìyà gan mo ṣẹ́gun dánwò mo jìyà ẹ̀yẹ̀ yàn tí bá sọ story life ayé mi bóyá yẹn tẹ̀ ló máa jẹ́ kí gbogbo èèyàn máa wò mí ṣe láàánú pé ẹni tí tẹ bá fẹ́ rà àfikẹ́ dé Lady K African Store ọ̀dọ̀ ẹ̀ lẹ́yìn tí mo rajà I went through a lot tí o bá ṣe social media tó wá di ohun tó jẹ́ wípé tó bá gbé story ẹ wá káwọn èèyàn lè fi kẹ́kọ̀ọ́ ṣe ló máa padà máa fi bú ẹ ṣe ló máa padà máa fi yọ ẹ social media ti di bí tó yẹ pé tó bá gbé story ẹ wá kò lè réyàn là ẹ ní ọ̀yẹ̀ àbọ̀yẹ̀ kan lọ́mọ pé kò lè réyàn gbá ẹ ní mọ̀ràn kò lè réyàn ṣí ẹ létí kò lè réyàn put ẹ through but instead of that wọ́n máa mọ́ kí ẹ ní wọ́n fẹ́ lè sọ ọmọ wípé òkè o ṣe wá jí dá o sọ sídìí padà èébú àti mọ́ọ̀kì tó máa mọ́ọ̀kì ẹlẹ́yà tó máa fi ẹ́ ṣe yẹ ọmọ wàá gbàgbé ṣáwí pọ́nlọ́dẹ̀ ti gbàdúrà ẹ̀ social media ni if not so irú èmi ìṣẹ́lẹ̀ yẹ kí kò máa fi story of my life kí máa fi máa tajà mi kí máa fi máa run business mi lórí social media pé look at me èmi tẹ́ ẹ̀ wò tí mo ṣojú fètèfètè tí mo ṣe pépépépépé lọ́jọ́ tó ní this is the story of my life mo mọ̀ pé tí bá bẹ̀rẹ̀ sí ní sọ people will watch me a lot of people will be on my platform and a lot of people will patronize me but not because of today but because of the tomorrow and because of my children's future
I need to protect some things. I need to let go of some things, some story of my life, not to tender it on social media. Social media máa ń gbọ́mọ pa ni kò ń gbọ́mọ yè. Social media ó máa ń gbọ́mọ pa ni kò ń gbọ́mọ yè. Now ẹ wo sister ẹ. Báwo bá ṣe rí lèmi ṣe máa sọ, I'm going to blame her one side for coming on social media. Do you know the reason why I will blame her? For you to come on social media, ká sọ wípé go jẹ́jẹ́, go listen, ẹ ti forfeit gbogbo ìṣòro yìí tẹ́ gbé wá sórí social media. You don't need it. Ṣayé statement ẹyọ kan yẹ. Bí nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan wípé tó bá gbé sórí ẹ̀ wá sórí social media láti lè kí fi seek for advice àti fún ìrànlọ́wọ́ àti fún ìtọ́ni. Ọmọ padà fi mọ́kẹ́ ni. Òun lọ́rọ̀ àti máa ṣe kíni ló máa já sí lọ́dọ̀ àwọn kan. Látara statement tẹ sọ she come outside for donation. Ṣé ríṣẹ́ àìkọ́ fálẹ̀ fá ti ń ṣe. Látara statement tẹ sọ wípé go jẹ́jẹ́. Ibẹ̀ làwọn ayé ojú yẹn dẹ̀ láyé máa fi wòye o. Ìyẹn láyé máa dìmú. Èyí tó jẹ́ typical tẹ fi sọ gbogbo àlàkọjá. Mo sọ story kan ní orí social media àjọ kan. Mo ní mo rántí dáadáa. Nígbà tí mo sọ̀rọ̀ àwọn onítìrí wípé yẹ kéèyàn máa sanwó ọmọ gan. Mo ní mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìyá tó bí mi sanwó ọmọ gan. Mo lọ́jọ́ náà rè bí àná. Ìyá mi á kó wa àtọmọ lọ́mọ. Ìyá mi tọmọ lọ́mọ gan. Ìyá mi tọmọ lọ́mọ gan torí kò bí púpọ̀. Àwọn ọmọ lọ́mọ yapa sọ́dọ̀ ẹ̀. Mo dẹ̀ dúpẹ́ fọ́lọ́run. Ó gba àwọn ọmọ lọ́mọ lágbàáyé ni kò gbà wọ́n lágbàpá. Ni máa fi sọ pé àdàbí tí ìyá mi bá ba ayé ọmọ lọ́mọ jẹ́ àbí ṣèkà ọmọ lọ́mọ lé èèyàn kọ́kọ́ tá bí nínú obìnrin ló lè rí èmi lè dìkẹ́ ìṣeríkà. Wàá máa lé ní òní ba because my mom have paid a lot. She have made a lot of sacrifice. She sacrificed so many things. Ó sacrifice ẹwà, ó sacrifice owó, ó sacrifice gbogbo nǹkan kọ́mọ lè yè láti tọ́jú ọmọ lọ́mọ gan self. Ìwọ pa wá dúró síbi pa wá lè mi lè dìkẹ́ ló fẹ́ ṣeríkà. Ká jẹ́ kó máa fò lọ́sàn gangan. Wàá bá àjẹ́ ọ̀run, wàá bá níwájú, ó lè ṣe míríkà. Mo nígbàgbọ́ yẹn dájú. Àfi tí ó bá sí abiyamọ mọ́ láyé lókù. Mo sọ sórí yẹn níjọ́ yẹn, mo ní ìyá mi, a kó wa báyìí, etí òkun. Atẹ́gùn etí òkun yàtọ̀ sátẹ́gùn Canada. Nínú lórí yọrin tí ò sílé tí ò sí anything. 7 days àwa ń bẹ̀ níta gbangba, òòrùn á pa wá, òjò á pa wá, òtútù lẹ́yìn canopy la máa dàbora báyìí. Ẹyẹ yòó, canopy la máa dàbora. Mo sọ sórí yẹn bí báyìí. Mo kàn ra summarize díẹ̀díẹ̀, mo máa ń yí jẹ ní díẹ̀díẹ̀ fẹ́ yẹ yọ. Mo lọ wo comment, mo wí pé lot of people àwọn kan comment síbẹ̀ fún mi pé tó bá tẹ̀ wá ń sọ̀rọ̀ pé yóò jìyà irú wọ̀ iná ọjọ́ wo ló délé ayé ìwọ náà tẹ̀ máa sọ wípé ojú ti rí kí lójú ẹ rí. Mo kàn wo comment wọ̀nyẹn mo ní yóò sí ara ohun tá à ń sọ nìyẹn. Àǹtí yóò bàbá ti gbẹ́nu lé wípé ebi ń pa mí. Ibi kan ṣoṣo tí mo ti blame àǹtí nìyẹn. You didn't know to say that. Ẹ kò sọ story ayẹyẹ síta. Ẹni bá máa kẹ́kọ̀ọ́ kó kẹ́kọ̀ọ́. Ẹni tó bá máa ṣẹlẹ́yà ara ẹ̀ kó ṣẹlẹ́yà ara ẹ̀. Ṣẹ́yìn ilé ayé yìí àwọn kan wà bọ́dì lọ́ máa ní wọn lẹ́yìn. I can remember some years back mo máa sọ lórí social media pé èèyàn ẹ kàn wo bọ́dì lady K tí gbogbo ẹ̀gún rẹ́gẹ́ everything ṣe bọ́dì lẹ́wọ̀ kò sẹ́yìn jìnnà. A lot of people think say na joke àbí I just dey crack joke àbí na wetin. There are so many people like that tó jẹ́ pé bọ́dì lọ ní kò sí engine. Tá a bá sọ̀rọ̀ nípa engine ó bẹ́tà kéèyàn ní engine kó má ní bọ́dì. Ó bẹ́tà kéèyàn ní engine kó má ní bọ́dì ju kó ní bọ́dì kó má ní engine lọ. Look at it today. Number one, sister Busola Oke, ẹ ti fumble ma. Ẹ bá sọ òótọ́ fún yín o. Ẹ fumble. And this is going to be a lesson fún ẹlòmíì. Kì í ṣe gbogbo owó tó bá dùn wá la máa gbé wá sí social media o. Social media ń gbọ́mọ pa ni kò ń gbọ́mọ yé. People should learn from this aunty. 1 month, 2 months to this time. Ẹ máa lọ sórí social media káàkiri ẹ máa wo kọ́mọ́ tó máa ṣe fún sister. If care is not taken, táàtì yóò bá tètè láwọn èèyàn dúró tì í. Ní àsìkò táàtì ìwọ̀n sí àwọn social media máa rán àti ìwọ depression tí o ti wọ̀rí láyé ẹ̀ ṣé àǹtí ṣe wọn sunkún pé I have seen a lot, I've been through a lot, I've shaken it kan social media tẹgbọ́ra ara yín wá àárọ̀ yín wọ bí tẹ́ ẹ̀ tí wọ̀rí ẹ wá padà máa regret nínú ilé pé kí ni ọ̀rá mọ̀ kí n má bọ́ta kí n rọra mọ̀ kí n rọra fi owó tó ń dùn mí yẹn sábẹ́ aṣọ. Do you know the reason why táyé máa fi sọ bẹ́ẹ̀ wọ́n flashback sígbà tẹ́ ń kọrin ẹ gbọ́ the reason why táyé máa fi yín wọ́n flashback sígbà tẹ́ ṣe music ẹlẹ́yẹlé ẹ̀yin àtàwọn kan lẹ́jọ́ dìde gbà yẹn ẹ̀yin àti àwọn kan lẹ́jọ́ dìde gbà yẹn ẹ̀yin àtàwọn kan lẹ́jọ́ dìde gbà yẹn àwọn kan kí ló ṣẹlẹ̀ ṣẹ́bílẹ̀ ayé má gbé ara lé ènìyàn má gbára lé ọ̀rẹ́ tó gbójúlé ó máa sábowó bá ti tọ́ ọjọ́ tí music ẹ̀ ò bá tà mọ́ àbọ̀jẹ̀ ò tà mọ́ àbí business ẹ̀ ò lọ dédé àbí contract tó gbà yẹn contract yẹn ò fọ́nṣọ̀ mọ́ ọ̀rẹ́ máa jápa fún ẹ wàá lòun ò mọ̀ ẹni mọ́. That is life. Ẹ má bínú. That is life. Ọ̀rẹ́ máa jápa.
kómi iṣẹ́ tó bá ń ṣe. Don't rely on anybody. Má gbé ara lé anybody. Ara ẹ̀kọ́ tí mo fẹ́ káwọn èèyàn lára àti ìdíyẹ. Má fi ènìyàn ẹlẹ́wẹ̀rẹ̀ ṣe gbẹ́kẹ̀lé. Lágbájá ti dìde láti ràn mí lọ́wọ́. Lágbájá ni mẹ̀sáyà mi. Ó máa help mi. Ìgbàdógóje èrò wájà. Má gbára lé èèyàn. According to this auntie story, she narrates a story. Ẹni tí TikTok ẹ bá wa share, bá wa tap. Auntie narrate a story wọn that has to do wípé wọ́n gbára lé àwọn èèyàn, wọ́n ṣe gbá, wọ́n ṣàwo, but wọ́n betray wọn. Wọ́n gbé wọn débi tó yẹ kó gbé wọn dé, something like that. I don't want to talk much about those ones. I just want people to learn from her and for me too. Ilé ayé yìí má gbára lé anybody. Because ìgbà tó expect pé máa yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ ló máa yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀. The only thing tó lè gbára lé láyé òun ni iṣẹ́ ọwọ́ ẹ, àtẹ́lẹwọ́ ẹ, ohun tó ń ṣe, òun ni kò gbára lé. Ṣọwọ́ rí àtẹ́lẹwọ́ ẹyẹ náà, ẹyẹ yòó. A lot of people don't know this. Má tún wá gbára lé jù. Because anytime àtẹ́lẹwọ́ yẹn ló lè ní injury. Anytime àtẹ́lẹwọ́ yẹn lè ní injury. Tí àtẹ́lẹwọ́ yẹn bá wá ní injury, kí ló máa ṣẹlẹ̀ sí ẹ? Òun lọ́rọ̀ business. Ẹ jọ̀ọ́ ẹ má bínú 1 minute. Hello. Ẹ kálẹ́, mo ti pè yín náà. Mo fẹ́ bí ilé ìgbégbá ọ̀lẹ́ máa parí àwọn aṣọ yẹn. Mo sọ fún yín, ẹ ti mọ ṣẹ́ mi pé fast ní iṣẹ́ mi ò fẹ́ kí iṣẹ́ mi falẹ̀. Ẹ ti mọ yẹn náà. Kọ́ tí mo ṣe ń pè yín nìyẹn látànà. Next week kí ni? Next week weekend ìjọ wo ẹ sọjọ́ fún mi, mo busy, mo ṣe nǹkan lọ́wọ́, mo kàn sáré gbé kọ́ yín ni. Next week Sunday gbogbo ẹ máa ready. Ẹ jọ̀ọ́ ẹ tètè bá mi deliver ní next week Sunday, mo fọlọ́n bẹ̀ yín o. Àwọn aṣọ yẹn mo ní ìdẹ̀ ọjọ́ ẹ jọ̀ọ́. Okay. Máa forward owó sí yín tí bá ti ṣe nǹkan tí mo ṣe tán sí. Ẹ má bínú. Ìkan àwọn tó ń bá mi ṣiṣẹ́ aṣọ mi ni. Now, anytime ní àtẹ́lẹwọ́ yẹn gan lè ní injury, òun lọ́rọ̀ business lè crack anytime. Mo rántí ìgbà yẹn lóhùn tí tó sáré fi lè ṣe sàkú fún wa. Nígbà tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ń gbà fún mi bọ̀ dáadáa, tó ti ń gbà fún mi. First country tí mo kọ́ máa travel lọ láti lọ rajà gbà yẹn is Ghana. Ní máa kọ́kọ́ travel lọ kó tó di pọ́ lọ jẹ́ ìyá rẹ̀. Máa travel lọ sí Ghana, máa lọ rajà. Mo wá lọ sí Ghana ìjọ yẹn, mo lọ rajà. Ọjà aṣọ àti bàtà láti ilẹ̀ mi, this is my choice. Ọjà aṣọ ilé. Nígbà tó lọ́wọ́ ti gbàgbà polybag. Ìgbà ata, mo ta lárí. Mo ṣọmọ ọ̀dọ̀. Kò sí tí mi ṣe business wo ló fẹ́ ló ń ṣe. Mo tẹja dídírí. Mo ní pọpọ́ fùtàrí. So many business tí mo lè sọ pé mi ti bá wọn ṣe láyé ni money laundry àti woman trafficking àti kí tún ní lọ mi ti ṣe conductor rí. Business tí mo lè ní mi ṣe rí nìyẹn. But ìyá mi ti ra mọ́tò mi tí mo ti ṣe manager kí ó wá deliver owó mo ti ṣe rí tó gbé mọ́tò fún yàn. So those are the business tí mo lè ṣe ìrántí pé mi ò tí ṣe rí. Mo tó mi rí, mo ta pure water, mo ta gbé. So kí ni mo wá fẹ́ fàyọ? Mo wá lọ rajà aṣọ. Bí mo ṣe dé Ghana níjọ́ yẹn lówó crack. Owó yẹn fọ́ badly. Mo kàn sáré tún fi ẹ̀ṣẹ̀ sápò fún wa ní o. Kí ni mo fẹ́ ṣe? Ọ̀sẹ̀ kíní ọjà ò ṣe rà. Ọ̀sẹ̀ kejì èmi tó jẹ́ pé pápá 1 week mo ti tajà mi. Bí mo ṣe wá ṣọ́ọ̀bù mi bíbá yìí tọ́jà mi ò bá move, mi ò wá happy. Kí iṣẹ́ máa gbọ́ lẹ́dígẹ́ mo fẹ́ rẹ̀ lẹ́dígẹ́ ìṣẹ́jú máa yẹ fóònù mi wò, ta ló ti order, ta ló ti ṣe. Màmá ẹ̀ tẹ́ bá watch mi tí bá ṣe program, mo ṣe máa ga wòrè gbogbo àwọn tó lọ títì mò ń wò bóyá wọ́n fẹ́ yàwó ṣọ́ọ̀bù mi. Tẹ́ bá rí ibi tí mo ṣe program tí mo ṣe báyìí àwọn tó lọ títì ni mò ń wò bóyá wọ́n fẹ́ yàwó ṣọ́ọ̀bù. Ìmí ìgbọ́n tó bá kọ́ dúró síwájú tó kọ̀ wò máa ti máa jẹ́ kó mọ̀ pé èèyàn wà nílé o lẹ́bàá ríbi tí màmá ṣe báyìí. Mo fún wọn ní signal ni. Ẹ jẹ́ bàbí. Hello. Okay, máa wo bí ìyẹn sí. Okay. Tí bá ti ṣe nǹkan tí mo ṣe tán sí, máa ṣe transfer owó yẹn sí ẹ ṣe gan ni. Ó dà. Ṣé ìgbọ́? Bí máa ṣe báyìí, ẹni tó fẹ́ rajà ni. Mo wá lọ jòkó sí ìlú onílù ọ̀sẹ̀ kíní, ọ̀sẹ̀ kejì. Mo wá wò. Mo dẹ̀ náwó. Ní ìlú tí mi ò ní lẹ́bẹ̀, mi ò lẹ́bí, mi ò lára. Mo náwó ọjà ni mo máa lọ rà bẹ́ẹ̀, aṣọ àti bàtà ni máa lọ rà ní Ghana. Mo wá náwó lọ. Títí. Over 2 months, owó lọ sókè. Business ṣe kí ni? Ó crash níbẹ̀ yẹn. Tó bá jẹ́ pé mi ò ní another alternative, ṣe mọ̀ pé kí ni ó lè bring me down. Ó kó jẹ́ pé bí mo ṣe ṣọ́wọ́ lọ, máa ṣọ́wọ́ bọ̀ lọ́wọ́ òfìfo. Òun mo ṣe sọ wípé àtẹ́lẹwọ́ gbọ́ngbà mi, ó lè lọ ní injury. Nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa ní plan A, plan B for any kind of business àbí iṣẹ́ tó bá ń ṣe. O gbọ́dọ̀ jókòó sórí business kan. Lódì fá fún àǹtí Bùsọ́lá Òkè, ẹ sinmi sórí music yìí.
tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Ìgbà tó lóun ti gẹ̀gẹ̀ gbà fún yín from day one ló yẹ kí ẹ̀yin fúnra ara yín kẹ́tí tún èrò ara yín pa, kẹ́tí wá another way tẹ́ máa fi máa ṣe kíni, tẹ́ máa fi ní another business. Ẹ lọ́wọ́ gbogbo àwọn púpọ̀ náà àwọn olórin wọ̀nyẹn tí olówó gbà fún, they have another business tí wọ́n ṣe. Wọn ò jókòó sórí orí kíkọ nìkan. Ibi tí máa ti sọ wípé sísá ìkòkò nìyẹn. But káwọn èèyàn máa tún wá wo this side fi judge her. Ṣé ni kéèyàn kẹ́kọ̀ọ́ lára wọn wípé now I have learned from sister Busola Oke. Any business tí mo bá ń ṣe, I won't rely on one business. Any iṣẹ́ tí mo bá ń ṣe, mi ní gbẹ̀mí lé. Òun ló fi jẹ́ pé ẹ lọ́wọ́ àwọn oníṣẹ́ oṣù mi ní Nàìjíríà. They also have another business tí wọ́n ṣe. Tó máa fàwọn èèyàn sí tí ẹ̀ ní mọ̀. Because wọ́n mọ̀ pé anytime ìjọba lè sack wọn. Anytime ní iṣẹ́ lè bọ́ lọ́wọ́ wọn. Wọ́n mọ̀ wípé yes, mo bá wá ṣe nǹkan lé ní o. Okay. Hello. Afternoon. I'm good. Yeah. Yeah. I thank God. It's getting better. Thank you. Yes, we concluded yesterday that you should be here by 3:30. Yeah. Okay. It's okay. Okay, bye. Ẹ má bínú ẹjọ́ torí tọ́lọ́run. So, àwọn náà wọ́n ṣe kíni, wọ́n ní business kan anytime. Ìjọba lè gbàṣẹ lọ́wọ́ wọn. Ẹjọ́ torí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ wò mí. Gbogbo ẹ̀yin business woman, don't rely on one business. Gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́, ẹ má rely lórí iṣẹ́ ọwọ́ yín nìkan. Iṣẹ́ ọwọ́ yẹn ń gbà mí náà. Ọlọ́mọ mu wa. Ó lè mẹ́hẹ́ gbà mí. Tó jẹ́ pé iṣẹ́ ò ní wá. Tí iṣẹ́ ò bá wá everything dá, tó dá, báwo lèèyàn ṣe fẹ́ ṣe. But if you have another business, another way out, tó wọ́n ti wọlé, you will succeed from there. Ìyẹn dúró bẹ́ẹ̀ lápá kan. Now, àti ìwọ kòkò láti rely lórí music. Music tẹ́ rely lé lórí. Báwo lẹ̀yin fúnra yín ṣe lé foundation yẹn láti ilẹ̀ àti Busola Oke? Do you lay the foundation very well? Ṣé ẹ lé foundation yẹn lé foundation tó yẹ pé it will be there forever and ever for you. You will be jẹ́ ó jẹ́ yẹ. Ṣé ẹ rí lọ́dọ̀ tó yẹ? Ìbéèrè ni o. Kì í ṣe pé mo wá judge yín o. Ṣé ẹ rí lọ́dọ̀ tó yẹ? At least during that period, ẹ̀yin àtàwọn kan lè jọ boost. Bí lórí méjì tí mo máa ń gbọ́ nígbà yẹn, Èjì Òwúrọ̀ àti Ẹlẹ́yẹlé. Orí méjèèjì yẹn ó jáde at the same time. Tó dẹ̀ ṣe kíni, tó dẹ̀ tà dáadáa. Tí bá ṣe mistake ẹyẹ yọ. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́, orí méjèèjì yẹn tà. Ó lé ọ̀pọ̀lọpọ̀ orí mi, ó lè wọlé. Why? Tẹ wá padà dẹni tó ní body tí ò ní engine. Why tẹ fi àyè sílẹ̀? Kẹ́lòmí lo engine yìí, kẹ́jì yìí travel out, bí ó dẹ̀ náà kìdá, I don't know. Èmi máa ń cruise gan o, but cruise mi máa ń fẹ́ mú bí ẹ̀fẹ̀ èébú dání kìdá ń ṣe èébú, òtítọ́ ló máa ń jáde ńbẹ̀, ṣùgbọ́n àwọn èèyàn máa ń rò bẹ́ẹ̀ èébú ni, ẹ má bínú, mo ṣe máa ń cruise tèmi nìyẹn, ẹ mọ̀ pọ́nmọ̀ ọ̀sán ní bíbí ìṣọmọ òru. Ó ti tutù, agbómo ó mu, ẹ má bínú. Èèyàn kan ní she did not join court, that is why tí wọ́n ṣe ti make ẹ̀. Èèyàn tí ó bá wá join court, àtẹ̀rámọ́ àdúrà dáadáa, ṣe ilé ayé yìí. Ní some years back, Ọlọ́run fi àṣírí àwọn olórin kan hàn mí. Mo mọ̀ pé yes, iṣẹ́ orin kì í ṣiṣẹ́ tó easy. Tó bá jẹ́ wípé ohun tí mo pinnu láti ilé ayé mi pé mo fẹ́ ṣe iṣẹ́ orin ni, ṣùgbọ́n Ọlọ́run ò kọ́ mọ́ mi because mo like orin gan. Mo pàrà Central Choir àdánwò, but Ọlọ́run ò kọ́ mọ́ mi. Kì í ṣọ̀nà mi, èmi kàn like ẹ̀ ni. Mélòó àwọn èèyàn bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n like kíní, kì í ṣe ọ̀nà wọn. Èrò pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn olórin wọ̀nyí. Ṣayé tó bá wá jẹ́ wípé Ọlọ́run tẹ̀ tí wá kọ́ mọ́ egan, tó o bá ti wájọ́ yìí, o lè méjì ẹ̀ nínú iṣẹ́ music yìí. Kí ló dé tó di Ọlọ́run mọ́? Ọlọ́run ju gbogbo kíní mu, ó jù wọ́n lọ náà. Di Ọlọ́run yẹn mú dáadáa. Definitely, wàá borí ṣáni, wàá mókè, wàá succeed. Àǹtí Bùsọ́lá, tẹ́ bá wo show mi, number one, ẹ̀yin fúnra yín lè fàyè sílẹ̀. Tẹ́ wá jẹ́ kó wá mọ́kì yín, wọ́n dẹ̀ tí mọ́kì yín lórí social media o. Ẹ wò wọ́n títí di next week, ẹ máa wọ́n ṣe máa mọ́kì wọn lọ. Ẹ lọ máa wọ àwọn blogger tó máa jáde fún yín, àwọn speaker tó máa jáde fún yín. And àwọn blogger tó dẹ̀ jáde fún yín, kì í ṣe wípé èmi àti wọ́n bùtẹ̀ pé kì í ṣe pé wọ́n mọ́kì yín, òótọ́ rí lọ́ fi sọ̀rọ̀. Because ẹ̀yin lẹ fàyè yẹn sílẹ̀ fún wọn. Ní right àti wá sórí social media kí wá sọ wípé ẹ̀rọ jẹjẹ. Yọ kó yẹ fi forfeit. Mo tún wá rí cut and paste kan, wọ́n lè lè san 1.6 million. Àǹtí Bùsọ́lá Oke, let me tell you a little side of my own story. Ẹ̀rí bíi tí landlady tó ti lọ di tenant padà. Ó bá tún wá di tenant, ó lọ gbé nínú igbó, èmi kìíní. Landlady, mo padà lọ gbé ní inú igbó, mo lọ rent ilé síbẹ̀. Èkúté, ó ń wọnú lé mi. Ibi tí mo lọ rent ilé sí. Lé mi tí mo ti fi check ìkọwó fún yàn rí dáadáa. Èmi tí mo ti help a lot of people. Tó bá jẹ́ wípé mo ti jẹ́yàn tó wà lórí social media gbà yẹn ni. Maybe àwọn èèyàn bá ti mọ̀ mí tipẹ́tipẹ́ pé Lady K ti pẹ́ gan òkè kéré gan nínú ayé. But gbogbo ayé gan, if tó bá sọ pé Facebook mo máa ní ewu mi ní interest sí kí ló ń ṣe ń bẹ̀. Mi ò lo Facebook, mi ò lo anything. Ìṣòro kan.
nígbà tí ìṣòro kan dé bá mi lèèyàn kó sọ fún mi pé wá má lọ parẹ́ ìwọ ọmọbìnrin ó ṣe open Facebook kó kàn máa wò nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ kó máa fi pàrònú rẹ́ mo ní Facebook ṣá mo wá jókòó jọ yẹn mo wá rántí pé àyàn kan bá mi open Facebook engineer mi kan open Facebook kan fún mi jọ yẹn ó kàn walk into my store lóde ni ìyá alágbájá irú ọmọ business yìí ó yẹ kó wà online o kẹ́ máa tajà online o this and that ó dé advise me ó dé níbi ò ní interest mi ìráyè ẹsẹ̀kẹsẹ̀ ó dẹ̀ gba fóònù mi ó dẹ̀ ṣe Facebook fún mi ìrántí fi password Facebook yẹn dọ́là mo jọ yẹn ni mo wá rántí mo ní lágbájá báyìí dẹ̀ ti bá mi ṣí Facebook rí o Yahooze ó ṣí Facebook fún mi o but mi ẹni ẹ wá sọ fún mi pé you have to go back lọ ṣí Facebook kó má ṣe kí ni kó kàn má fi pariwo lórí kó má bàa kú ni mo fi dẹni tó tún wá lọ ṣí Facebook mi mo wá ṣí fúnra mi mo tún wá ṣí fúnra mi gan mi ò ráyè mi ò ní time mo kúrò ní ṣẹ́yẹ́yẹ́ yìí bá máa ṣe wípé èmi tó ti wò níwò lówó àbí wọ́n wò mí níyàwó lówó àbí wọ́n rí mi ní big madam kéde káwá ti gbọ́ wípé mo wá padà dà báyìí Bible gan sọ ó ní rere sílẹ̀ kan lọ́rùn gbé ẹ ga bóyá ká ní mo fẹ́ máa gbégbé ayé big madam lọ ní láti kékeré ara mi tí mo ti bẹ̀rẹ̀ gbà yẹn bóyá mi ò bá máa lórí ọ̀fẹ́ àti débi tí mo dé padà lọ́jọ́ títún ni and my own lifestyle of big madam gbà yẹn kò tún ṣe big madam kárí ni big madam help people let people know that I'm a business woman oníṣòwò ni mí big madam life mi nìyẹn kí n dẹ̀ lọ party mo ti sọ dáadáa lórí social media kí n ṣe club mo lọ club mi ò dẹ̀ kéré nínú pé yóò ṣe club mi ò tí ì bá di post mo nínú club mi ìzára kí n ṣe press wọn àbí kí n ṣe vice àbí kí n ṣe assistant ọ̀tẹ̀ ṣọ́ra tó bá ti kò dípò mẹ́rin yẹn kó ṣìnà mi ò dẹ̀ bá wọn ṣe club olùṣe èèyàn club tó yẹ pé Saturday báyìí mi ò ní mísì party máa lọ náwó níwájú eléré ṣé wọ́n ní tí bá ṣe náwó tán níwájú eléré àti bẹ̀gọ́ ni màá ti máa wò. ẹ má bínú sísẹ́mù wa kú ni mi ìtẹ̀ ẹ̀wọ́ bá ju èmi kàn ṣe program lọ ni ẹ má bínú ó yẹ bá wa ṣe bá wa tap. That video because I was. ẹ bá wa tẹ love so bí ọ̀rọ̀ tí mo sọ lálàyé lọ that is my own lifestyle kò sí ti bá wà ní party màá máa ṣọ́ fóònù mi bóyá sẹ́sìkẹ́ mi máa pè mí ọmọ kékeré tí bá sọ èjì tí mo wà tí mo ti ń control business ọmọ kékeré mo ní sales girl mo lọ àwọn ọmọ ọ̀dọ̀ ọmọ kékeré Ọlọ́run bless mi láti beginning of my life ọwọ́ mi jí kò sí bí mo ṣe lè wà ní party yẹn tó màá máa rò pé ẹ̀sìn mẹ́wàá máa ṣe ṣẹ́ẹ̀kì fóònù mi bóyá sales girl ti pè bóyá àwọn kan ti fẹ́ wá kó ọjà àwọn ìyá lájà mi ọmọ wa kó ọjà ní ṣọ́ọ̀bù mi Ọlọ́run ṣe but gbogbo kúrò sí mi kí n lọ sí party kí n náwó kí n jó kí n dẹ̀ padà kí n lọ face business mi tó bá dé kan pé business time ẹ lè kó party wá mi ní dáìlọ máa yàgò fún yín lówó pẹ́ lọ sí party yín mi ní dress ọwọ́ tí mo wà yìí mo travel mo lọ rajà ọjà mi yẹn ní kókó ibi tí mo ti ń rówó nìyẹn I don't rely on man mo ń gbélé ọkùnrin mo lọ́kọ lórí mi ò dúró de pé dáàdì fẹ́ẹ́ dé kó wá bá mi sanwó sùn ọmọ mi ò mọ̀ ṣe bóyá torí mi rí bàbá ṣe fún mi ni o so I don't know how to do it I follow my mommy step owó sùn ọmọ kan tó sọ pé fẹ́ sanwó sùn ọmọ mo ti sanwó sùn ọmọ mi máa ń kọ́ dẹ̀ máa sọ nípa ẹ̀sà àsanwó school ẹ̀sà owó school wa ẹ̀sà owó later ni and if you give and if you don't give I don't give it down my husband know me for that pé no mi ò mo fi iṣẹ́ mi yẹn mo mú lókùnkúndùn ju kúrò sáyé lọ mi ì jẹ́ kí kúrò sáyé kó gba iṣẹ́ yẹn ní ọwọ́ mi tó mọ̀ pé kò sígbà tá a dáṣọ tá a rí lẹ̀ fi wọ́ kúrò sí a máa ṣe lọ kọrin kése but tí bá ti lose opportunity atẹ́gùn lówó wẹ́n ni fẹ́ sí ẹ tètè grab ẹ̀ báyìí fi dè nǹkan mọ́lẹ̀ tó bá ti lè fẹ́ lọ báyìí tó lọ fìrí báyìí ọmọ ó lè má padà wá mọ́ that is owó ó lè má padà wá mọ́ tó bá ti lè fẹ́ lọ ó lè má padà wá mọ́ ìwọ tó lówó lẹ́nìí
tó padà ní mọ́lọ́la tó padà wá ní ọmọ máa bọ ẹlẹ́dàá ẹ wípé ẹlẹ́dàá mi ò ṣé o tó lọ bá mi gbé kinní padà wá nítorí tó bá lọ ó lè má padà wá mọ́ owó ara opportunity ó padà wá yẹn jẹ́ kí orí ẹ kó pé ju tàtẹ̀yìn wá lọ tẹ́lẹ̀ tó lo strong ló fi ní owó yẹn tí owó yẹn wá padà lọ tó tún wá padà dé ọmọ rírẹ ní wípé o strong nígbà yẹn lówó yẹn fi lọ o gbọ́dọ̀ strong gidi kó má bàa lọ mọ́ that is life mú ṣe lókùnkúndùn di iṣẹ́ mú má retí wípé àwọn ọ̀rẹ́ kan àwọn kinní kan no má fi yẹn ṣe má gbára léyàn má gbé ara léyàn bí ara lé iṣẹ́ owó ẹ ọjà ẹ business ẹ má rely lórí one business that is why máa sọ fún mi pé don't rely on one business ẹni tí mo pa gbogbo lè ní kí gbogbo lówó lọ́mọ láti ilẹ̀ yes gbogbo lówó níbí because I don't rely on one business tó wọ́n pọ́ fọ́ṣọ́ ó lè má fọ́ṣọ́ mọ́ ẹ ò gbà tí mo bẹ̀rẹ̀ sí ní tàwọn káàpù yìí mo mọ bí mo ṣe ta káàpù yìí tó òjijì sí i maybe in a week ṣàbí àmọ́ tàbí àtẹ̀ mo dẹ̀ mọ iye tí mo tà lọ́sẹ̀ tẹ́lẹ̀ mo ti rí èèyàn kan ṣoṣo tó ti ra káàpù 12 yìí lọ́wọ́ mi èèyàn kan ṣoṣo ti ra 15 rè bí ìtẹ̀lẹ̀ káyé tí mo tà in a week that is business kó wá jẹ́ pé káàpù yìí ẹ mọ̀ gbà tí mo polówó ẹ̀ náà kí n tó sọ̀rọ̀ bọ̀ báyìí máa polówó káàpù ìgbà tí business ẹ̀ mú fún nìyẹn kó wá jẹ́ káàpù yìí nìkan ni mo gbẹ́mi lé mo fi ṣẹ̀sáàpù fẹ́ yẹyọ ni ó wá jẹ́ òní kan mo gbẹ́mi lé ṣe mọ̀ pé báyìí náà sí mo ti jẹ́ tán báyìí náà kò sí nǹkan kan mọ́ because kò mú fún mi ti tẹ́lẹ̀ mọ́ ó dẹ̀ tún lé dọ́là kó tún bẹ̀rẹ̀ sí ní move mo wá ti torí pé kò mú fún mọ́ kí wá yìí náà pé wọ́n bí ọ̀tá mọ́jàre fìlà yóò yá mọ́ mo ti jẹ́ tí máa jẹ́ bẹ́ẹ̀ tẹ bá dé ṣọ́ọ̀bù mi sẹ́ bá fìlà rẹ́kẹrẹ́kẹ́ ó kún bẹ́ẹ̀ ni mo ṣe kíni ni mo continue that is life don't rely on one thing sister Bùsọ́lọ́kẹ́ báwo lẹ ṣe tẹ fi padà wá bára yín níbi dára bára yìí finally tẹ wá padà wá dẹni tó wá sunkún lórí social media before you come to social media ṣé ìfọ̀rọ̀ yín gan jókòó ṣe rò dáadáa kẹ tó wá àwọn ìṣòro kan wà má gbé dé social media ò ní help ẹ ọba dìbẹ́rù yẹn fún ẹni tí social media bá wá bẹ́ẹ̀ gbé ẹrù yẹn ní ìpele kan wọ́n wá padà wá dí ẹrù tí ò ṣe titi ẹ ìpele 5 wá dì fún ẹ that is social media tí bá sọ̀rọ̀ ara mi gbà mí pé I want people to learn from me because I know I have also made some mistakes in my past what are the mistakes máa fún àwọn èèyàn lówó máa ṣe ọmọ kan mú àlè ìmí ṣiṣẹ́ takuntakun fi rówó tí wọ́n bá wá dọ́dọ̀ mi tó wá sunkún bí ẹgbẹ́ rẹ̀ bá wá kó fún ẹ mo ṣì discuss issue yẹn pẹ̀lú àwọn kan láàárọ̀ yìí mo ṣì discuss this issue of myself mo ṣì discuss pẹ̀lú àwọn kan ní àárọ̀ yìí who are the people ẹni ẹ mo kàn sọ àwọn kọ̀ọ̀kan pé àwọn kan báyìí ẹni ẹ wá sọ fún mi pé Lady K ìkọ́ báyìí tó máa ń ṣe why tó continue kó máa ṣe fáwọn èèyàn mo ní mo sọ mi gan mi ò ní ṣe mọ́ mo ní the reason why tí mi ò fi ní ṣe ni wípé mo farabalẹ̀ mo rí ìdáwọ̀ èèyàn ní Nàìjíríà yẹn mo rí wípé ìwọ tó bá ń fún wọn lówó wá rí ẹni mú gùn mo dẹ̀ ń jìyà ní kí n tó rí owó mi who are the people ó ní àwọn set àwọn widow tí mo máa help every month ó láwọn kan ó ní iye tí mo máa ń fún àwọn set eléyìí ó ní iye táwọn máa ń gbà àwọn set eléyìí ó ní iye tó máa ń gbà àwọn set eléyìí ó ní iye tó máa ń gbà then àwọn àkàndá ó ní iye tí mo fún wọn every month mo wá stop àwọn widow set kan mo stop wọn set kan yẹn lọ́wọ́ sọ fún mi pé kí n continue kí n máa fún wọn mo ní bí ìdí fún wọn mo ní mo padà realize wípé àwọn tẹ́mi pity wípé opó ni wọ́n tí mo fún wọn lówó every month ikú mọ́ ọ̀tún tèmi bọ́ sí tòsí tí mo fi make owó yẹn tí èmi dẹ̀ fi fún wọn mo rí wáyé wípé ṣe làwọn rí bí mo ṣe fún wọn lówó yẹn ní owó mugun owó sàrà ẹ mọ bí tí mo ti pick ó ní ìkan nínú wọn èèyàn tó ti fún ẹ ní owó ní every month ẹjọ ṣe 50,000 kéré lóṣooṣù ìkọ́ni wọn mo fẹ́ fi kọ́kọ́ fi ṣẹ̀sáàpù yẹn mo ti fún lówó yẹn sí over a year going to 2 years no láti ju 2 years lọ this 2026 going to 3 years every month 50,000 mo wá stop láti bí 6 months mi ò fún ẹni yẹn wàhálà yẹn ni ò ṣe mí ní ẹló Lady K ẹlẹ́bẹ̀ yẹn o ẹ gbọ́ wẹ̀rì èèyàn tẹ́ fún 50,000 mi ò mọ̀ rí o àwọn family o just that pé mo kàn decide pé mo fẹ́ máa ṣe fáwọn opó ọ̀dẹ̀ introduce ẹ̀ sí mi mo dẹ̀ pé opó lẹ́ni náà okay mo dẹ̀ fún 50,000 every month 50,000 number one àtìgbà tí mo ti fún ẹni yẹn lówó bóyá ló kí mi jẹ méjì lọ lórí fóònù mi ò tiẹ̀ kí ẹ̀ because ìwọ́n kọ́ lọ́wọ́ mi níṣẹ́ èmi mo ní mo fẹ́ máa ṣe ó ládéhùn tí mo fi bọ́ lọ́wọ́ mi dá tí mo fi ṣe ìkí ẹ̀ ó wá ní time kan kí ni time ọ̀hún gbà tí mo gba store mi nǹkan get àṣìbí fún mi díẹ̀ gbà tí mo stop nìyẹn o gbà tí mo gba store ni mo stop mo wá wò pé for now owó pọ̀ lọ́wọ́ mi nǹkan get àṣìbí mi ò wá fún àwọn set oní 50,000 yẹn mo wá pẹ́ẹ́dì títí wọn nígbà tí mo pẹ́ẹ́dì ẹ̀mí ìdísọ yẹ wọn kẹ́lẹ́ wọ́n bá ṣe pọ̀ tó ọ̀tọ̀ làwọn ní 30 ọ̀tọ̀ làwọn ní 20 every month mo máa ń fún wọn nìyẹn okay fine mo wá pẹ́ẹ́dì oṣù kìíní ìkejì ìkẹta wà láyé ni yóò ṣe mí ní 11 yẹn èèyàn tó ti fún ẹ ní 50,000 more than 2 years ẹ̀yẹ èèyàn bóyá mi ló shock ẹni ẹ̀mọ̀ kókò tẹ̀ sẹ́ni message ẹ̀ lọ́wọ́ lágbájá mo ní kí n kí yín ni o kó tiẹ̀ má pọ̀ mi lé ìgbà pọ̀ lé wá látọ̀hún ọlọ́run ló fi adùn sára fóyin
kó tiẹ̀ kọ́ ṣe hello báwo ni ṣàlàfíà mi mọ́tò rí o but ẹni tó ní nọ́mbà tó dẹ̀ mọ̀ pé yes ẹni tó fún mi lówó iye lóṣooṣù kò ṣe mí ní hello báwo ni o oṣù kìíní ìkejì ìkẹta mo ra kọ́ọ̀tì ẹ̀ láti ìgbà yẹn mi ì fún mọ́ wọ́n tún bá sọ̀rọ̀ ẹlòmíì ṣàwárí ẹlòmíì yẹn ẹni tí mo ti pàṣẹ ẹ̀mọ́ ẹni tó introduce sí nígbà tí mo sọ fẹ́ ni ẹ pé mo fẹ́ máa ṣe nǹkan báyìí fáwọn òpó pẹ̀lú kọ́tọ́ lọ́hún tiẹ̀ ṣe nínú ayé mi kí nǹkan máa fi ṣe ọpẹ́ lóṣooṣù tọ́wọ́n sọ mi pé àwọn òde ní yorùbá yìí òpó dẹ̀ ní òkìníkọ̀ tọ́wọ́n introduce sí mi kò wá ní kí sẹ́ni owó sóhun oṣù kìíní oṣù kejì ó wá lọ bá ẹni yẹn ó wá sọ fẹ́ ni yẹn pé hello ẹ jọ àmàgọ́wọ́ mọ́mì ó ní fóònù ọba mọ́mì o kò pé mọ́mì ẹ jọ mọ́mì ò máa fowó ránṣẹ́ sí wa ṣé ìgbà tẹ́ni yẹn sọ fún mi mo ní ṣé o tẹ́ni yẹn sọ nìyẹn ó ní mo wá rẹ́rìn mo ní mo ti wá mo lẹ́ni yẹn òwò sùsùn látijọ́ tí mo ti fowó ránṣẹ́ sí over a year kó pè mí kókò tiẹ̀ dédé dánú dùn kó ṣe ilẹ̀ o àbí kókò tiẹ̀ rán yọ̀ sí mi ẹni tí mo ti pàṣẹ bẹ̀rẹ̀ sí ní fún lọ́wọ́ yẹn tó sì gẹ́gẹ́ direct into account ẹni tó yẹ kó ti bá ti send owó yẹn sí ma send receipt ẹni yẹn ló tún máa dúpẹ́ pé lágbájá o ṣé o owó tó send sí lágbájá báyìí mo ní so ẹ̀yin ló lè wá sọ fún pé mi ì send owó mo ní kò sí wàhálà mo kọ́ tìyẹn náà dànù mo tẹ̀ bí mo wò mo wá jókòó mo wá wò báyìí pé ṣé báyé ṣe rí lílì ẹ̀yin èèyàn tí bá sọ yà àwọn tó ṣe kíní yẹn fún mi ọdún 6 lọ mo wá jókòó mo ní so owó ọmọ god ni mo fún àwọn pípù yìí owó sàrà owó àwọn ẹniṣẹ́ kí ló kàn wá ka yí ẹ jẹ́ tí wọ́n ṣe ọgọ̀kan fún yín ó tún wá ní èèyàn kan ẹ̀gbọ́n mi ló tẹ̀ introduce ẹni ẹ̀sìn mi èmi ò tiẹ̀ mọ̀ ní táìmù gbà tí mo ní ok àwọn kan mo fẹ́ máa fún wọn ní 20,000 mo ní ìdíye èèyàn báyìí every month ẹni ẹ̀ náà mi mọ̀ pé ó wà nínú àwọn tó introduce ibi kan kò máa send owó sàkáǹtì wọn ní every month 20,000 ìkọ́kọ́ wá ṣẹlẹ̀ sí mi àwọn wèrè kan ṣe kí ni wọ́n fún mi ní ìlàdì ẹ mọ̀ pé ìwọ parọ́ ẹ mọ̀ wáyé tí n bá sọ wípé èèyàn I want people to learn from me wá sọ story mi pé mo wá fi wá sympathy lórí social media I would never do that just to learn wọ́n wá fún mi ní ìlàdì ìdì gbà tó wá fún mi ní ìlàdì ìdì mo wá bá kìíní yẹn pò ẹ ti mọ orú ìlàdì yẹn ìlàdì àwọn àgbà wọ́n fún mi nídìí ẹ wọ́n pẹ́nu mímú mo wá bá kìíní yẹn pò pé òkè kò sí wàhálà ẹ̀gbọ́n mi yẹn ọkọ̀ pè mí jẹ́ ni pé kí ló ṣe fún ìṣẹ́gbà ọkọ̀ mo ní èmi lẹ́yìn pé wọ́n sọ mí láàdì bí mo ṣe máa ń ṣẹ̀fẹ̀ tèmi ní ìta gbangba náà mo ṣe máa ń ṣe nínú ilé pẹ̀lú àwọn tèmi ní wọ́n máa fún mi láàdì ṣùgbọ́n mo dúpẹ́ fọlọ́ èmi tí mo ti wà òkè mo ṣàṣọ bẹ́ẹ̀ fẹ́ gbọ́ mi yẹn gbọ́ mi bá ní pẹ̀lú fún ìṣẹ́dá àwọn ọgbà ìwọ́dẹ̀ wà òkè mo ní mo kúkú wà òkè mo lẹ́ni yẹn gbé mi wò ni mo wá mú wọn lọ sí Bible mo ní Bible gan so ní wọ́n ti wá gidigidi káwa kó lè ṣubú mo ní ṣùgbọ́n Olúwa sọ pé òun máa ràn wá lọ́wọ́ kí ni ènìyàn lè ṣe fún wa mo ní sọ ẹni yẹn try mi wò ni mo ní but kò sí wàhálà òun náà jẹ́ yóò iṣu ìbá sọ bẹ́ẹ̀ fẹ́ gbọ́ mi gbé bá ní irọ́ mo máa lọ sọ fún èèyàn kan àṣẹ lára àwọn set of opó tí mo fún 20,000 yẹn àṣẹ woman kan wà ní wọn wòlíì ni I don't know kẹ́ máa wáyé lóde o ẹyẹ yàn I don't know ẹgbẹ́ bá ní lé ara wọn tó bá fún 20,000 yẹn ìyàwó ilé kan wà bí àwọn máa sọ fún ìyá yẹn mo ní wà ní wọn ó ní mo lè wọ́n mo lè rí wọn meanwhile ó fún mi fóònù ọba gbogbo wọn àtàndà ọba wọn èmi kò máa send owó sàkàtì mi tẹ add any one of them none of them ó pè mí kí n ṣe síta mi ò wá thank you yín that is why mo prefer kí n ṣe fákàtà gbọdọ̀ wọ́n tí mo mọ̀ lọ kí wọ́n máa ṣe fún wọn tí mo mọ̀ kó wọ́n máa ṣe bákan kí ni yẹn máa ń touch mi so I don't have their number mo kàn máa send owó sí wọn ni màá dẹ̀ forward tẹ́lá sí ẹni tó máa share fún gbogbo wọn ọba sọ fẹ́ ni wípé àbúrò ẹ̀wọ̀n nǹkan kan máa ṣẹlẹ̀ sí ọmọ fún ládìndì àwọn dẹ̀ máa fẹ́ kẹ́ ṣe prayer fún o ní ìyàwó ní bá ní kò sí wàhálà kó fóun ní phone number mi I don't know lẹ́ni bá ṣáàdì mi lórí WhatsApp ló bá message mi èmi dẹ̀ nìyí àwọn tí bá ti ṣe oore fún bẹ̀yẹ mi ò kí ń jẹ́ kí a lot of them wọn mọ Canada number mi débi tó máa mọ̀ pé èmi ni mo ní tó ẹ̀ mo ní nọ́mbà tó pọ̀ so wọn kì í mọ̀ pé èmi ni wọ́n kàn máa mọ̀ pé yorùbá ìchat àwọn nọ́mbà kan chat àwọn wọ̀n ní mẹ́rin tó jẹ́ mi ò fi fọ́tò mi sí kò sọ orúkọ mi ń bẹ̀ Nàìjíríà nọ́mbà ni òun máa fi chat àwọn tí mo help Nàìjíríà so a lot of people mọ̀ pé mi mo help àwọn so ó ṣà chat mi náà chat ẹ wá ní alátọ̀dọ̀ yorùbá rẹ̀ mo ní bẹ́ẹ̀ ni ó wá ní ẹ wo mo fẹ́ gbàdúrà fún yín àmọ́ kí tó gbàdúrà fún yín mo fẹ́ kẹ́ send data oní 10,000 naira ṣé ibi mo ṣe kọ́kọ́ gbọ́ báyìí kí send data 10,000 naira ó ní bẹ́ẹ̀ ni mo lókè kò sí problem ẹsẹ̀kẹsẹ̀ mo dẹ̀ kí fóònù mi mọ́lẹ̀ ṣé 10,000 pa mo kàn send ẹ ni mo ṣe wá send ẹ mo wá pé ẹni tó ní káàdì mi mo lẹ́gbọ̀n ẹni tẹ́ni kó pè mí ẹni ìyàwó mi báwo ló ṣe jẹ́ sí lọ́ba wà lèmi fúnra mi kọ́kọ́ gbé wò mo rí pé fúyẹ́ sẹ́ni tó lè gbàdúrà fún mi àfi kébì kan tún gbàdúrà fún kí ṣe tẹnu mo ní báwo ló ṣe jẹ́ sí wọ́n ní wòlíì ni bí àwọn ọdẹ gúdù gan ó dẹ̀ ṣe gbá ọmọ ló kéré ó bí tó bí lò mo ní bó ṣe pè mí ó ní kí n ṣe dátà 10,000
a máa fi ṣe prayer 3 days ẹ̀gbọ́n mi yẹn pariwo pé mo ní bẹ́ẹ̀ ni mo ní mo ṣe o kì í ṣe pé mo gọ̀ o ẹ̀gbọ́n mi ní gọ́ ni o Lady K ó ṣe mo ní bẹ́ẹ̀ ni mo ṣe ó ṣe dátà yẹn mo ní mo ṣe ó ní lẹ́ni tó ń fún lówó lóṣooṣù ó ní ṣe ti ráyé mo ní number 1 kí làkáǹtì nọ́mbà ẹnu nọ́mbà àwọn tí mo máa ń fún lówó wọ́n fún mi lórúkọ ẹ pé kí n lọ wo list torí mo ní list tí mo list ó kọ gbọ́n sí ọjọ́ tí bá ti fẹ́ ṣòwò fún wọn bàbá kọ́ gbéwèé bàbá ẹ̀ sí í ṣe ni wọ́n fún mi lórúkọ ẹ̀ wọ́n kọ́ lọ gbégi lé lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ wo irú ìwà yẹn ẹ wo irú àwọn ìrìn bẹ́ẹ̀ yẹn mo wá sọ fún wọn mo ní ṣé ẹnìyàn ò mọ̀ wípé èmi ni mo máa ń fóun lówó lóṣooṣù ṣá wọn lọ́wọ́ wọn mọ̀ wọn làwọn sọ fún mo ní èèyàn bẹ́ẹ̀ yẹn kí ló wáyé kó ṣe ẹ tún kẹ́kọ̀ọ́ lára ayẹyẹ yọ ìwọ tẹ́gbọ́n mi yẹn sọ fún mi ní wípé ohun táwọn tí ọkọ expect pé báwọn tí ẹ ṣe jẹ́ kó yẹ wípé èèyàn tó máa ń fún ẹ lówó lóṣooṣù wọn fún ní ìládìí o wípé ohun táwọn expect ni pé kókó tí ọkọ kọjá sórí òkè náà kó lọ máa gbàdúrà pé Olúwa olóore mi ò gbọdọ̀ kú bó ní ṣe ti wá rí báyìí wípé ìwọ̀n balẹ̀ yóò gbọdọ̀ ṣàánú àwọn èèyàn mọ́ mo lélẹ̀ kó múùfù mi o mo kẹ́kọ̀ọ́ lára ẹ̀mí o mo ní mi ò dẹ̀ ní bá sọ ẹni tẹ̀yìn náà bá sọ kọ́kọ́ mo ní dátà 10,000 tó máa jẹ mọ́ lọ́wọ́ mi ló jẹ yẹ ṣe gbá mi kò lè bọ́ sí lọ́wọ́ mọ́ mo ní ẹ tún máa wo títóbi ìyanu Ọlọ́run mo ṣe dátà sí tán nígbà tó bẹ̀rẹ̀ sí ní pé mi network kò gbádùn ìgbà tó máa pè mí níjọ́ kejì mi fúnra mi wà ní àdúrà lọ́wọ́ kí ló ti rí mi sí tí bá fẹ́ gbàdúrà ní yàrá mi wàá rò bí sọ́mọ̀ fẹ́ jábọ́ ni wàá rò bí sọ́mọ̀ fẹ́ jábọ́ ni mo wà nínú àdúrà lọ́wọ́ ló pè mí mo dẹ̀ gbé kọ́ ẹ̀ mo dẹ̀ gbé sílẹ̀ kó máa gbọ́ àdúrà bí mo ṣe ń gbàdúrà mi lọ́wọ́ nígbà mo rí pé ó ti gbọ́ mi for good 5 minutes mo kọ́ tiẹ̀ àtijọ́ yẹn ni mo ti ṣe bye bye sí ẹ kẹ́kọ̀ọ́ lára yẹn náà ìyẹn náà tó fi kẹ́kọ̀ọ́ àbí òjò fi kẹ́kọ̀ọ́ that is why tí mo bá sọ pé ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ látara àwọn èèyàn social media is where you can learn for good and is where you can learn for bad coming on social media wá sọ irú ìṣòro tó bá lágbára tó bá là kọjá tó dẹ̀ ní bọ́dì tó ní engine ó wá fi rẹ̀ ṣẹ̀ sí ni people will not pity you táwọn èèyàn bá ti máa pity ẹ pé kò yẹ kó jẹ́ lágbájá báyìí nìkan báyìí máa ṣẹlẹ̀ sí àwọn tó máa pity ẹ wọn ní pé 5% àwọn 95% or more than 95% ló máa yọ ẹ tí ò bá tún wá ṣọ́ra wà á tún wá kó ogun láti ara wọn tẹ́ bá lọ sórí social media sí Sister Ẹlẹ́yẹlé Bùsọ́lá Òkè ẹ lọ wo bí àwọn kan ṣe drag àti yẹn àti gbogbo àwọn tó drag wọn ibi tó gbà kọjú sí wọn ni látara nǹkan táàtì yẹn wá tẹ́ndà lórí social media lọ́ fi ṣe gidi lọ́ fi drag àti yẹn you don't need to come outside mo bí ṣe òyìn kan tọkọt ẹlẹ́sànwó lé 1.6 million mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan èmi lálẹ́dì mo padà di tenant nínú gbó àìmọye ìgbà tí scorpion tó wọnú ilé wá bá mi níwájú ọba tó dá yàtọ̀ mi mi ò ti tó wí wípé èmi olówó tí mo náwó wá gelére tí mo ṣe kinní kan ìṣòro wá dé kí wá lọ máa sọ pé irú mi nínú gbó Ọlọ́run má jẹ́ kí wá lọ fi agídí jayé tó bá jẹ́ pé mo ṣe nígbà yẹn lọ ó possible kí n má padà débi tí mo wà yìí ṣayé ilé ayé yìí tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ sẹ́dà Ọlọ́run tó gba kinní yẹn láàyè kó ṣẹlẹ̀ sí ẹ ó fẹ́ fi wo bó ṣe fẹ́ ní ìgbàgbọ́ ó fẹ́ fi wo bí ó rí ẹ máa straight ó fẹ́ fi wo bí àwa ní ọpọlọ gidi òun ni bí àwa dẹ̀ ní ìgbàgbọ́ láti sí Ọlọ́run ju tàtẹ̀yìnwá lọ ló ṣe fàyè sílẹ̀ kíkan yẹn kó ṣẹlẹ̀ sí ẹ kì í ṣe wípé ohun Ọlọ́run kíbi kó ṣẹlẹ̀ sí wa ó fẹ́ ká fi kẹ́kọ̀ọ́ ni ẹni sọ mi ní ìlàdì tí ò bá sọ mi ní ìlàdì ṣe mọ̀ pé màmá sanwó ọmọgọ̀ fún ìyàwó òlì lóṣooṣù ìyàwó òlì tí mi ò mọ̀ tí mi ò rí rí tí mo kàn ní mo nídìí àwọn pọ́ báyìí mo fẹ́ máa fáwọn níye báyìí lóṣooṣù tí wọ́n sì introduce ẹ̀ sí mi tí ì sì pé rí tí mo sì ń ṣòwò sí lóṣooṣù but to my surprise ìjọ tó sọ fún pé wọ́n sọ mi ní ìlàdì tó máa pè mí ó ní send data 10,000 meanwhile mo ti fún lówó darí lóṣù yẹn o ó ti gbowó tóṣù yẹn darí o tani ìbá kówó tí mo fún lóṣù yẹn kó bẹ̀rẹ̀ sí ní lọ fọ mọ́nà orí òkè tí wọ́n orí òkè pé ọmọbìnrin yóò gbọ́dọ̀ kú èèyàn tí ó mọ̀ mí rí tó ṣàánú mi ṣùgbọ́n torí kí n bá lè kẹ́kọ̀ọ́ wípé yes bó ṣe ń lọ lọ́dún ayé rẹ̀ Ọlọ́run jẹ́ kó sọ mí ìlàdì tó sọ mi tí ìbá sọ síta ń sìn pé wọ́n sọ mí ìlàdì ṣáwọn èèyàn máa mọ̀ ni kàn ṣe mí ní kankan ju wípé mo mọ̀ lára wípé wọ́n tún ti náwó burúkú wọn ta mí lọ́fà bí báìbù dẹ̀ ṣe sọ ó ní wá tì wá gidigidi káwa kó lè ṣubú ó ní ṣùgbọ́n Olúwa ràn wá lọ́wọ́ kí n bá lè kẹ́kọ̀ọ́ mo fẹ́ lè sọ pé òun ló jẹ́ kí ìlàdì yẹn gan bà mí kí n lè mọ̀ wípé èèyàn kan wà tí mò ń fún ní ọ̀hún jẹ because ìwú wòlíì yẹn ọ̀hún ló ń jẹ lọ́wọ́ mi ọ̀pọ̀ dẹ̀ ni ṣùgbọ́n ọ̀hún ló ń jẹ that is life mi ò wá ti torí pé ìṣòro dé nígbà yẹn kí n sọ wípé mi ò ní gbà fọ́lọ́run mi ò ní tú ẹrù mi dì ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi èmi tí mo dẹni tí ò lọ patí mọ́ lọ́jọ́ ti tòní ìṣòro tó dé bá mi gbẹ̀yìn ló sọ mí dẹni tí mi ò fi lọ patí mọ́ ẹ má bínú o ìṣòro tó dé bá mi gbẹ̀yìn ló kọ́ mi ní ẹ̀kọ́ tó rí mi straight tí mo dẹni tí ò lọ patí mọ́ kò sí bẹ́lẹ́rẹ́ yẹn ṣàṣẹlẹ̀ kì mí tó ṣáwò lè rí 5 naira mi gbà fi kó tún fún mi wàhálà ìwà yàmọ̀ fún mi ni
ẹ̀yin tẹ́ wà ní TikTok mi ò wá bú àti Bùsọ́lá Òkè because mo rí kọ́mẹ̀ntì èèyàn kan pé bó ṣe mọ́ ti ẹ̀ ṣe kíní kankan ok bóyá ìyàwó ilé tí mo sọ yẹn ni wọ́n kọ́mẹ̀ntì yẹn sí mi ò wá bú àti Bùsọ́lá Òkè and mi ìfẹ́ kẹ́nìbọ̀dì bú wọn ẹ kàn jẹ́ ká kẹ́kọ̀ọ́ ẹ kẹ́kọ̀ọ́ lára wọn ẹ kọ́ lára ìbí náà ìṣubú ẹ̀dá láyè kì í ṣe òpin ìrìn àjò kéèyàn lè fi mọ ẹrù ẹ̀ dì òun ni kó lè fi mọ owó Ọlọ́run tó ń sìn òun ni kó lè tún fi ní ìrírí ohun tó ń lọ nínú ayé bóyá báyìí ni wọ́n fojú sí tó sì jẹ́ pé kò sọ́nà níbi tó fojú sí yẹn tó jẹ́ pé báyìí ni kó lè fi mọ bó ṣe máa tán òun lọ wọlé ayé yìí ìṣòro tó dé bá ọ̀tá mi last ni mo fi dẹni tí ò lọ patí mọ́ mo fẹ́ràn kí n lọ patí gan ṣùgbọ́n ẹ̀ lè bá mi ní patí kí n máa ṣe làwùlà máa jókòó ní ìjókòó responsible somebody àwọn tó bá tó time tí mo fẹ́ lọ jó níwájú eléré máa ń lọ wájú eléré mi máa jó straight máa dánwó tí mo fẹ́ jó máa padà sí street mi ò sí náà tó máa fọwọ́ gbèdì kiri lójú agbo mi ò ṣe àbí ẹ máa kọ́ ẹyìn mùsùlùmí àbí ẹ máa ṣe yàyàyàyà lójú agbo mi ò ṣe láyé mi níwọ̀nba ayé wọ̀nba tọ́lọ́ ní kí n jẹ mi ò ṣe. ohun tó ṣẹlẹ̀ ló sọ mí dání tí ò lọ sí patí mọ́ ni mo fi kẹ́kọ̀ọ́ maybe gbogbo nǹkan tá à ń tí ì là kọjá maybe God just want her to learn one or two more things tí wọn ò tí ì learn mo sọ fún yín bí mo ṣe jẹ́ ọmọ kékeré yìí mo ṣubú lẹ́ẹ̀kínní mo ṣubú lẹ́ẹ̀kejì mo ti ṣubú lẹ́ẹ̀mẹ́ta kí ọba tó dá yàtọ̀ ó má jẹ́ ṣubú mọ́ láyé mi 3 good times ni mo ti ṣubú kí n tó dé ìlú Canada tí mo wà kí Ọlọ́run jọ gbogbo ẹni bá wá tún wá ìṣubú mi kó Olúwa bá mi já okùn ẹ̀mí ẹ̀ kí n má tún ṣubú mọ́ gbogbo ìrìn àjò tó dẹ̀ ṣẹlẹ̀ sí mi mo fi kẹ́kọ̀ọ́ ni mo fi learn ẹ̀kọ́ ni mo fi kọ́ àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ wípé ẹ̀ lè ever bá mi kí n ṣe ní ìṣe tí mo dé Canada mo mọ èèyàn tó ti invite mi sí party tí mo dé Canada mo lọ síbi ìnáwó ẹ̀kan yẹn tó gbọ́dọ̀ jẹ́ Yorùbá dé ìlú jẹ́ kí n lọ ní ìṣe tí mo ṣí ṣọ́ọ̀bù yìí mo mọ owó àwọn ọmọ Yorùbá tí wọ́n ṣe wá ṣe fáǹsì mi gan tí wọ́n ò ṣe fáǹsì mi tí wọ́n ti wá invite mi fún party rí ó yá ká wá lọ party nítorí tó mo ṣe máa ń wọlé lórí tó bá ti dé ṣọ́ọ̀bù mi party bó èèyàn kan wá ibà ẹjọ́ kan ó yí torí sáré sí mi ó lọ́wọ́ pé sọ́ọ̀bà ìtumọ̀ ẹbí báyìí kíníkan ẹ má wọrí màmá bá yín ṣọ̀rẹ́ màmá kọ́ kọ́sọ́mà fún yín màmá ṣe mo ṣe wò ni èmi tó rẹ̀ ti dà ẹyẹyàn mi ò tí ì rẹni tó rẹ̀ dà tó mi adé ti bá sọ story of my life ní orí social media ẹ dẹ̀ máa wò mí báyìí ẹ dẹ̀ máa bọ̀ tàbí sunkún pé ọ̀rẹ́ lásán ni mi ò lọ́rẹ̀ẹ́ ni nígbà tí mo dé Canada àwọn tájọ́ ṣe Yorùbá nation wọ́n máa try o wípé kájọ máa ṣe ṣùgbọ́n látara àwọn nǹkan tí mo ti là kọjá mi ò bá àwọn màmá yẹn ṣe mo sì bẹ màmá kan few days ago tí mítì nìkan dà wá pọ̀ tí màmá yẹn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wọ́n ju òkú ọ̀rọ̀ bà mí nínú mítì yẹn pé ẹ má bàdá lè ní kéè lóhun gbọ́mọ wá kí ni owó ló ń ná ni òkú ọ̀rọ̀ lọ́rọ̀ yẹn fún mi but instead of that mo kàn fi ṣoṣù mo fi pa mo ní ìyàbẹ̀ má bínú ohun tó ju ti rírí ni wọ́n fà mí wọ́n introduce business sí mi mo reject yẹ ó pè mí Canada introduce business sí mi abẹ́ni tá àjọ sí ní ìlú Canada abẹ́ni tí ò ń ṣe elédè mi ju kí elédè mi kó introduce sí mi lọ kí n bá ṣe látara ìrírí ayé tí mo ti rí látara ohun tí mo ti rí ẹ mọ kọ́ pé èèyàn wá jẹun kọ́ dẹ̀ mú lọ́wọ́ dání kọ́ tún wá gbé ẹsẹ̀ lé ní gògògóńgò pé ò ní mí mo ti la gbogbo irú ẹ̀ kọjá bí mo ṣe jọmọ kékeré yìí nígbà tó lẹ ẹ wo afẹ́ lọ sí pàtí kan afẹ́ ṣe kìnìkan afẹ́ ṣe kìnìkan ní Toronto mo ṣe wò wọ́n lẹ́nu lélẹ̀ kọ̀ọ̀rọ̀ ṣọ́ọ̀bù náà mo máa jòkó sí tó bá yáyé bẹ́ẹ̀ ni mo máa fọkàn mi sọ bó bá yáyé ẹ̀rọ aṣọ tẹ̀fẹ́ rẹ̀ kò ráyé lọ ìkànnì jẹ́ kan lady kí Africa store mo fẹ́ ra aṣọ àwọn pẹ́là àwọn kìnìkan àwọn celebrity àwọn bọ̀ láti lè já ẹ jẹ́ ká jẹ́ lọ́nà mo kọ́ jùlù mo ní ṣẹ́rí tí bẹ́ẹ̀ máa lọ́gùn Toronto yẹn kò lè rọrùn fún mi ó ní kí ló ṣẹlẹ̀ mo ní torí mi ò ní mọ́tò ó ní kan kékeré nìyẹn máa wá gbé yà àmúlẹ̀ máa wulẹ̀ ṣe yọnu irú mi kọ́ lọ́wọ́ alágbó ohun tí mo padà parí ẹ̀sìn fún nìyẹn kí ló dé èèyàn jáde ní miss pẹ̀lú àwọn èèyàn náà ẹ ṣe kíní kan mo yẹ lẹ́ni o èmi tí mo ti rọ́ọ̀kù tí mo ti rọ́ọ̀sà trust nobody má gbára léèyàn ọ̀rẹ́ tó gbójúlé ó máa dà ẹ́ ó máa fi gímọ̀ ẹ̀sùn fọ́n fèrè ìwọ tí orí bá bá ṣe ló máa ní ọ̀rẹ́ tọ̀rẹ́ òní dà àbí ló máa ní ọ̀gá tọ̀gá òní dà àbí ló máa ṣe business pẹ̀lú èèyàn ni kò ní dà ẹ́ torí bá bá iṣẹ́ ni òun lọ̀rọ̀ ilé ayé yìí mélòó ni mo fẹ́ kà mélòó àwọn tájọ gbé Yorùbá nation dání gidi tí mo dẹ̀ mọ̀ pé yes Yorùbá nation ló gbé dání gidi confam wọ́n wà Canada yìí náà wọ́n ní àjọṣe ní bínú ni kàkà bẹ́ẹ̀ mi ní lọ mítì débi tó máa bú mi láàrin èrò pé Lady K pé àṣegbà àṣà àwọn báyà ọ̀rá dádúró máa wò mí that is life. àti Bùsọ́lá Òkè ẹ lọ tún èrò ara yín pa ẹ jókòó don't let anybody to preach for you ẹ má jẹ́ kó wàásù fún yín ẹ lọ jókòó ẹ wo bí tẹ́ ti ṣe mistake bọ̀ maybe this is the last time tí Ọlọ́run máa gbé yín dìde
mo dẹ̀ gbàládùra fún yín tọ́lọ́ bá ti gbé yín dìde this time around ẹ ní ṣubú mọ́ àkọ́kọ́ afẹ́ ayé ẹ lọ jùúlẹ̀ ẹ má bá wọlé afẹ́ ayé mo fẹ́ kọ́ máa rí mi pé yes èmi náà wà ní town èmi náà ṣe gbá èmi náà kíníkan ẹ lọ gbẹ́jù sílẹ̀ ṣe rí orí títáyé gbé wáyé kọ́ ni Kẹ́hìndé gbé wáyé àìmọye àwọn ọmọ olórin tó dìde lẹ́yìn àǹtí tí wọ́n ti lọ fáfá gan ẹ má wàá wo títí wọn tẹ wá béèrè pé kí lẹ́yìn fi ṣorí tẹ bá ti wá fẹ́ béèrè pé kí lẹ́ fi ṣorí ẹ béèrè kọ́rọ̀ yàrá yìí ẹ béèrè wò kẹ́ tó tẹ̀sẹ̀ bọ́ ibi tẹ bá ti ṣe tó kù díẹ̀ káàtó ẹ fún ara yín lọ ṣe kí ni lọ ṣàtúnṣe nígbà tí mo fowó ṣọmọ ọkọ múra lè tí mo bú àwọn èèyàn lówó kí pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ nígbà tí ṣòro débi òréyàn fún mi ní £1 mo lọ gbé pẹ̀lú aláǹgbá àti scorpion nínú gbọ́ nílùú Kòròdú mi ì rí èèyàn èmi tí mo fúnyàn ní owó lé I can remember then mo máa ń sanwó lé fún àwọn èèyàn mi ò rí èèyàn fún mi lówó kí n fi gba ilé láńlẹ́dì tó padà dẹni tí ò ní ilé mi ò rí èèyàn fún mi ní owó tí máa fi gba ilé ọ̀tá mi dààmú ọ̀tá mi jìyà mo sọ ẹkún dánwò màmá gbára mi lẹ́sẹ̀ láyà báyìí látara pé mo wá ikú mo wá sẹ́ni tó wá sá kiri káyé má rí mi ò wá dẹni tó lè yọ níta gbangba mo wá wá gbẹnu lé kọ́ má bàa fi mí ṣe yẹ̀yẹ́ tẹ́lẹ̀ mi bá pàdé mi lọ́dọ̀ báyìí yàrá gbájá mo wá dẹni tó ní bọ́dì ìgbà yẹn mo tiẹ̀ dúpẹ́ kò sí bọ́dì mọ́ sí kọ́ lọ jẹ́ kí wá lẹ́jì torí mi ti lẹ́jì náà tó bá rí mi gbà yẹn báyìí àwọn èèyàn ń bìlífù wípé ebìnà tó gbà ski adeva shop ni mi mo ṣì wo kíní yẹn láàárọ̀ nínú ilé tí mo tún dúró síwájú sáńdì mi wọ̀ tí mo tún wọra mi pọ̀ ga o ṣé pàwọ̀ mi lè padà dà báyìí ó ti travel out kò sáwọ̀ mọ́ nígbà tí mo rò lọ ròbọ̀ mo ní tó Olúwa ó ṣe iṣẹ́ ló sọ mí dà báyìí kì í ṣe ṣìnà iṣẹ́ yes bẹ́ẹ̀ yóò yẹ mí mo yẹra mi mo mọ nǹkan tí mo face iṣẹ́ ló sọ mí dà báyìí ló sọ mí dà tó ṣáláwọ̀ tó gbó ọkùnrin fi bú mi lórí social media yìí now yes ọkùnrin ó fi bú mi lórí social media yìí ó ní ta ló lè rí gúbi tó máa sọ wípé ó wà ní òyìnbó kò rí mi rí ó kàn wọ́n mi lórí social media ni o kò sí ní Canada tí mo wà yìí o but with the look ó fi bú mi mo dẹ̀ fi rẹ́rìn pé o ṣe jàre á dáa fún ẹ ó bẹ́tà táyé bá rí mi wá lè mọ̀ pé yes I need help ju kí n wá ní bọ́dì kí n má lè jìn lọ ẹ lọ gbé bọ́dì jù sílẹ̀ ẹ tú ẹrù yín dì ẹ túra mọ́ ẹ dìde gidi sọ́wọ́ ara yín don't rely on anybody dandan kọ́ lèèyàn fi gbé lẹ́kí eléyìí san 1.8 million owó lé nínú Nàìjíríà yẹn 1.8 million kó 1.8 million yẹn kẹ wá ìlú kan kẹ lọ síbẹ̀ kẹ ọ̀gá lọ gba face me and face you ọ̀kẹ́ lọ gba room safe kẹ wá fi wọn bọ́gbọ́ tó kù kẹ fi bẹ̀rẹ̀ wọ́rọ́bọ kẹ wá ọ̀gá máa jí mo wẹ́rẹ́ mo rántí nígbà tí mo máa dìde tí mo fi dìde padà 10,000 naira ni mo fi dìde padà 10,000 mo ti sọ lórí social media 10,000 naira ni mo fi dìde padà mo gba shop for good 10 months mi ò rí owó rajà síbẹ̀ ní ìlú Ìkòròdú ní Ìmọ̀ta go and ask about me they know me very well wọ́n mọ̀ mí dáadáa kò sí máa jábọ́ bẹ́ẹ̀ kò sí bójúbójú bẹ́ẹ̀ ẹ lọ béèrè ní Ìkòròdú ní Ìmọ̀ta mo gba shop over 10 months mo sanwó shop ọdún kan mi ò rí owó tí máa fi rajà síbẹ̀ lálọ́ọ̀dún tí ń pè mí kí wá gbowó oṣù méjì mi tó kù I know this thing is not easy but you have to make up your mind ẹ máa mú ọkọ yín ní. ẹ máa ṣe kí ni ẹ máa mú ọkọ yín ẹ máa gbà fún lọ́wọ́ ẹ wá padà rí ayé nìyẹn tí o ti mi kẹrí because ìbò dàbá ṣe wò pé ṣé mi mo dàbá ẹ kò máa sunkún ni and ìbò tẹ ìsunkún yẹn ìrẹ̀wẹ̀sì ọkàn á máa mú yẹn ní mo what to do ó pẹ́ tẹ̀mí náà tó mọ̀ wípé ẹ kú ò lè solve problem ayé mi àfi kí n dìde àfi kí n mọ́kàn mi gírí ni mo fi dẹni tí ò fúnra mi lẹ́sẹ̀ láyà mọ̀ máa ń gbẹ̀sẹ̀ léra mi láyà báyìí tí bá bẹ̀rẹ̀ kún gbàdọ̀ lọ ṣé èmi mo dàbá ìṣà gbogbo àwọn tájọ́ lọ club tájọ́ ṣe mi ò rẹ́ yẹ mi ò rí wọn àwọn bí àtẹ̀tún pè mí lórí fóònù ẹ ló pè é sí fake life ni ma fi dá wọn lóhùn fake voice àpẹẹsẹ èso ni màá ní mo sọ ní àpẹẹsẹ afẹ́rẹ́ yá àmọ́ ẹ̀wẹ́ mọ̀ wọ́n rí ṣé lásìkò yìí kò ṣe kíní kan fake life ohun ni mo fi dá wọn lóhùn tó bá kọ́ ti kọ́ tó báyìí wọ́n máa sọ kókó Olúwa kí lẹ ṣẹ̀ mi kí ló dé tó mo bára mi pò báyìí ta ni mo ṣẹ̀ ṣùgbọ́n ọjọ́ tí mo mú ẹkún kúrò ọjọ́ yẹn láyé mi bẹ̀rẹ̀ sí ní gba àyípadà mo gbìyànjú mo gba ṣọ́ọ̀bù ó kú kí rówó rajà sí ní ìrówó rajà owó kù 2 months 2 months lálọ́dún tí pé mi pé kí wá gbowó oṣù méjì tó kù pé bí òtí ẹ̀jú kọ́kọ́ lọ́ máa fi ṣe mí ilé gbàgbé ìjọ tí láńlẹ́dì mi tó sọ̀rọ̀ yẹn fún mi ó dídí pè mí lórí aago ni kò pè mí gbà tó wọ́n ti tóṣù 5 lọ kò pè mí gbà tó oṣù 6 kò pè mí gbà tó oṣù 7 kò pè mí gbà tó oṣù 8 ìgbà tó pé 10 months tí mo ti sanwó ṣọ́ọ̀bù ọdún kan ní láńlẹ́dì mi pè mí obìnrin ní láńlẹ́dì ṣọ́ọ̀bù mi ní Mọ̀tà èèyàn tó gbajúmọ̀ ni wọ́n pè mí ipe kí wá gbowó oṣù mi méjì tó kù bí òjú kọ́kọ́ lọ́ máa fi ṣe
wọn ò sì rí mi o débi tó máa ti máa sọ pé bóyá wọ́n rí wípé iná gidi mò ń dá gúre ni mò ń jẹ láì lẹ́ja láì láta atagúngún fi ṣe bẹ̀ bóyá òun lọ jẹ́ kọ́ ní kí n wá gbowó oṣù méjì mi tó kù mo wá jókòó mo wá tẹra má dúrà mi pé olúwa bí bá ti yan jẹ́ náà kí ló ṣẹlẹ̀ sí mi kí ló dé èèwọ̀ mi gómi àbí kí ló máa ń pa àwọn tó bá yẹ̀rẹ̀ lówó yẹn owó eléyìí mo ti sọ láì mọye ìgbà lórí social media owó mi wà lọ gbogbo wọn gómi ó jẹ mí lówó Súnsún ó jẹ mí lówó Nàpó owó mi wà ń bẹ̀ mo wá jókòó mo rántí gbogbo àwọn yẹn pé ẹsẹ̀ àbí kí wọ́n àwọn pípọ̀ ìlọ́kí lọ máa gbowó mi lọ́wọ́ wọn ni tí èèyàn bá wá bá mi gbà mí pé ìyá alágbájá òun fẹ́ ṣe business báyìí tí kò bá ká owó mọ́ mi lọ́wọ́ lásìkò yẹn màá ní kó má wọrí tí mo ní business tó start mo lọ gbowó Nàpó fún nìyẹn àbí kí n lọ gba gómi fún láti ìgbà tèmi náà ti kọ́kọ́ níṣòwò ń gbà kan tí mo ti tẹ́rí sí wọn so mo kàn máa ń kówó síbẹ̀ ni mi ò gba owó wọn fi ṣe business mọ́ gbogbo owó yẹn wà bẹ́ẹ̀ dèní eléni owó mi wà lọ́dọ̀ àwọn Súnsún wà lọ́dọ̀ gómi ó wà lọ́dọ̀ Ecobank dèní ó wà bẹ́ẹ̀ ọjọ́ tí bá yéèyàn díẹ̀ mi pé wọ́n ni mo pa máa ń pe Nàìjíríà wọn bá mi send ID card gbogbo wọn mi ò dánù máa wá display rẹ̀ lórí social media bóyá gbà ìṣẹ̀lẹ̀ máa lọ gbowó mi náà gbogbo tó bá ṣẹ̀ṣẹ̀ gbà mọ́ máa wá gbowó fáwọn èèyàn máa lóya ẹ máa sọ kẹ máa ṣe business yìí lọ èmi máa sọ service máa sọ service nígbà tí ṣòwò dé tó tí ò sí kankan mo wá jókòó máa ń pa bí kí n gbọ́dọ̀ Súnsún lọ ní kí n lọ gbowó mi mo dé ọ́fíìsì wọn ní sáìdì Jíbówú orúkọ sáìdì Jíbówú lọ́nà Yaba ibẹ̀ lọ́fíìsì wọn wà níjọ́ náà lọ́hùn all request fáwọn documents kan wọ́n ní kí n lọ kó wá kí lè wá gbowó mi then it was 75,000 ni mo ní lọ́wọ́ àwọn yẹn gbà yẹn nígbà tí mo sọ ó ti pẹ́ o ọ̀rọ̀ tí mo sọ more than 10 years o nígbà yẹn I have 75,000 kẹ́lẹ́ mọ̀ pé his money then wọ́n ní kí n lọ kọ́ àwọn kan báyìí wá mo kúrò bẹ́ẹ̀ ẹ kò àwọn yẹn náà wọ́n ní kí n lọ kọ́ àwọn kan gbogbo mo kàn sí wọn lẹ́ẹ̀ni pé ẹ̀wẹ́ kó bóyá ṣe yìí lọ mo wá lọ jókòó mo wá gbàdúrà ìjọ tí mo rí yàn dáṣì mi ní 10,000 ni mo pe débọ̀ mi mo ní ìyá alágbájá yọkọ́ fún mi 10,000 mo ní 10,000 yìí mo fẹ́ fi ba oògùn ìṣẹ́ jẹ́ nínú ayé mi ọmọbìnrin yẹn rẹ́rìn ó ní balẹ̀ fẹ́ fi 10,000 ṣò mo ní mo fẹ́ fi ba oògùn ìṣẹ́ bí mo ṣe sọ́jọ́ yẹn nìyẹn you have to be strong no matter condition yẹn yóò ẹ jẹ́ ká di Ọlọ́run mú ká strong mo wá di prayer warrior àdúrà wá ṣe kíni kábíyèsí Elédùmarè mo ní mo fẹ́ fi ba oògùn ìṣẹ́ yẹn jẹ́ nínú ayé mi 10,000 naira ẹni tó dáṣì mi ní 10,000 yẹn ti dèrò ọ̀run báyìí kọ́ lọ bá mi fi ọ̀run kẹ́ bàbá mo ní mo fẹ́ fi ba oògùn ìṣẹ́ jẹ́ nínú ayé mi owó mi títí ó ní kí wàá lè fẹ́ fi rà báyìí mo ní màá lọ ra bíkólà màá lọ ra table water màá já pure water màá ra biscuit màá dẹ̀ ra àwọn chichi tẹ́tẹ́ naira yẹn mo ní màá máa ta ọ́n ṣe ọ̀dọ́ fẹ́ lọ kó sí lójú ṣọ́ọ̀bù yẹn mo ní bẹ́ẹ̀ ni màá lọ kó sí ẹyẹ yọ tí ẹ bá pinnu ẹ̀yin tẹ́ bá mọ sísá ẹ kò bá sísá yìí sọ̀rọ̀ donation social media ó lè tún padà dá ogúnlẹ̀ sínú ayé yàn yes donation social media ó lè padà dá ogúnlẹ̀ sínú ayé yàn ó lè má dálẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá dá fún yàn yẹn o kó tún lọ dálẹ̀ lọ́jọ́ iwájú ẹ dira yín mú ẹ gbégbé ayé luxury life yẹn ẹ gbé tìṣẹ́gbẹ́ kan ẹ padà ẹ rẹra yín sílẹ̀ Bíbélì kan sọ ó ní rẹrẹ sílẹ̀ kó wọn Olúwa kó gbé ẹ ga èmi àti ìyá ọmọ tí mo sọ ìdébọ̀ mi abájọ gba inú ìmọ̀ta lọ ní ṣọ́ọ̀bù woman kan mo ra mineral àwọn bíkólà mo ra chinchin mo ra bisikíìtì mo ra àwọn ṣẹkílìnì tẹ́tẹ́ náírà mo ṣàrà ìtí ó ṣe ra dọ́sìnì kan ìtọ́ ṣe ra dọ́sìnì méjì mo ṣàpèrè àbẹ̀lẹ̀bẹ̀lẹ̀ bẹ́ẹ̀ mo ra kó sórí ọ̀kadà mo kó lọ sínú ṣọ́ọ̀bù mo ní deep freezer mo gbé síbẹ̀ mo gbé stáàbù síbẹ̀ mo kó sínú ṣọ́ọ̀bù mo ti ṣọ́ọ̀bù yẹn pa ó dilé bí mo ṣe dé ilé owó tí mi ò expect èèyàn kọ́kọ́ dédé pè mí ni ẹ ló lágbájá kú jọ́ mẹ́ta mo ní jọ́kọ́ pẹ̀lú ó ní ṣàlàáfíà ni mo ní mo dúpẹ́ fọ́lọ́ ó ní àwọn màdí tíratíra mo lẹ́ẹ̀mà ní ríru tèmi o mi ò wá lo fake life mo lẹ́ẹ̀dí ríru tèmi o mo ní ohun tí mo ń là kọjá ní agbára ó ní for real mo ní yẹn ó ní rọ́ọ̀nì mo ní kéde mo ń ṣe mo ń bá yín sọ̀rọ̀ tí bá rí yàn dáṣì mi ní 200 naira máa so onítọ̀ ọ̀dọ́ lọ́hùn ó ní máa sọ bẹ́ẹ̀ mọ̀ mo ní ẹ ní ríru tèmi ó ní 200 àbí 200,000 mo ní tí bá rí yẹn mo ti dolówó ayé mi ti dà mo ti là mo ti ṣe ẹni tó wá wò mí pé ó mọ nǹkan tó ń control tẹ́lẹ̀ ni ó mọ iye ọjà tó ń tà ó mọ business mo lè jẹ́ gbàgbé gbogbo yẹn má fojú gba yẹn wò yẹn lágbájá mọ́ mo lọ ti yí biribiri má bẹ̀rẹ̀ mo lọ yí ó kọjá bẹ́ẹ̀ mo ya tú àṣírí mi ẹsẹ̀kẹsẹ̀ ẹni yẹn ló kọ sẹ́ẹ̀dì 10,000 sí mi pé tí ọkọ̀ gba 10,000 ló kọ́ lọ fi sóúnjẹ jẹ ó ṣẹ́rí ijó ni mo jó jáde nínú yàrá mi báyìí ni mo lọ́kọ́ lẹ̀kún débọ̀ mi mo dẹ̀ ti jẹ láńlọ́ọ̀dù ní owó ilé oṣù 6 tí ìrówó ilé san èló lówó ilé 5,000 naira lóṣù ìyá láńlọ́ọ̀dù mi yẹn náà ti dèrò ọ̀run kọ́ lọ́ba fọwọ́ kẹ́mà báyìí 5,000 naira lóṣù mi ìtúre san woman palo sef kẹwàáyé èèyàn tó gbalé fún yàn kò ń gba fúláàtì fún yàn bó ṣoríṣiríṣi nǹkan fún yàn nìyẹn o èló lówó ilé mi lọ́dún 60,000 naira mi ò rí san mo wá dúró mi ò torí ẹ̀ ṣe ṣìnà that is why ẹ lè kàwé ní ṣìnà ẹ máa sọ fún yín pé ìlànà ẹ lè kà mí mọ̀ wò ní ṣìnà mi ò ṣe ṣìnà kì í ṣe pé mi ò ní ẹwà tí mo lè fi ṣe ṣìnà but mi ò ṣe torí ṣìnà yà tún ba yí ẹ jẹ́
ibi tó bá ti lóhùn wá kan tí ó sọnù kiri wọ́n á tún gbé nǹkan tí wàá sí ìdọ́jọ́ ikú ẹ̀ wọ́n á gbé yẹ lọ́wọ́ ẹlòmíì ibi ìbálòpọ̀ wọ́n ti gba ògo lọ lọ́wọ́ ẹ̀ á kọ̀ wà ní kòròfo ẹ máa rí nídìí èèyàn kò ń ṣe èèyàn mọ́ ó ti di kòròfo ṣáná ó ti di kòròfo ohun tèmi ti ẹ̀bẹ̀rù jù láyé mi òun ní ìbálòpọ̀ because mo máa ń wo Yorùbá movie gan tẹ́lẹ̀ so mo máa ń rí bọ́ ṣe máa ń bá wọn sùn tó máa ń gba ògo wọn yẹn láti ìgbà tí mo ti gba gúdígúdí tí mo ti gba kùkúmbà mo bẹ̀rù ìbálòpọ̀ mi ní jẹ́ kẹ́ gbà wọ́n bá tálẹ́ǹtì díẹ̀ tí mo ní mi ní jẹ́ kẹ́ gbà lọ́wọ́ mi Yorùbá movie ni mo fi kẹ́kọ̀ọ́ yẹn now kí ni mo wá ṣe 10,000 10 years wá sẹ́ni síbi pé kí ìtẹ̀ ọkọ ló fi jẹun náà òun á pè mí tó bá dọ̀la pé ọwọ́ tó wù gbọ́ yóò rí bákan létí òun ní torí mi ò sunkún wá báyìí ókè kí n lọ fi 10,000 jẹun èmi tó jẹ́ pé 100 naira mo fi ṣe ọbẹ̀ 100 naira lẹ́ni tó máa ń ṣe ọbẹ̀ tí bá fẹ́ ṣe chicken 2 kilo 3 kilo because mo láwọn bọ́ ìṣègùn máa pọ̀ gan tẹ́ bá dé ṣọ́ọ̀bù mi no be for mouth mo ń bọ́ family mo ń bọ́ èrò pọ̀ mo wá dẹni tó fi 100 naira sí ọbẹ̀ tí bá ti wọnú gbó mo ti lọ tu gúre neighbor mi ló máa bá mi fi ọwọ́ lọ ata gbà mí òun ló máa fún mi ní ata gbígbẹ àti epo máa kọ́ dẹ̀ra ẹja dídín ní máa rà lókè sábó àwọn èèyàn ẹlẹ́ja dídín yẹn gbajúmọ̀ bẹ́ẹ̀ kọ́sítọ́mà dáadáa mi ni àwọn tó bá ń gbé Kòròdú wá ti mẹ́ni tí mo sọ ibi tí mo ti máa ń rẹ ẹja dídín tí mo fi ṣe bẹ́ẹ̀ gbà yẹn nìyẹn ẹni yẹn ṣùgbọ́n bẹ́ẹ̀ délé lẹ́yìn mo sáré gba 10,000 yẹn báyìí kíákíá láàárọ̀ ọjọ́ kejì mo tún sáré gbanú ọjà lọ mo tún sáré lọ fi ra nǹkan mo ṣe rà báyìí mo jókòó pa sí ṣọ́ọ̀bù bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn o that day nìkan mo sáré pa 600 naira mo wá ń jó pé ọdún wo ni mo ti gba 600 naira a day sí ọwọ́ mi lẹ́mi tí máa káwó tó mọṣẹ́ máa káwó ẹyẹ èèyàn tí ẹ bá ti make ẹ̀rí tẹ́ bá wá padà ní ṣòro that is not the end of your life you will still make it back learn from Lady K learn from me bíṣọ̀bù mi ṣe jẹ́ kókó lóyè mo ti lọ́dọ̀ tó ti mú rẹ́súmì wá pé kí wá gbà wọ́n síṣẹ́ àmúlọ́mọ̀dọ̀ sí ní mímì lè gbà yọ̀ síṣẹ́ bó ṣe rí kókó lóyè tó bá jẹ́ pé mo fẹ́ máa employ àwọn èèyàn ni ó ṣe máa ti employ èèyàn bíi méjì mẹ́ta but kí ni jẹ́ rota tí mo fẹ́ máa gbà yọ̀ síbẹ̀ gbogbo àwọn tó mú rẹ́súmì wá mo sọ fún wọn ní pé still a small store I don't need sales girl I don't need worker ọmọdé ara mi ṣe dẹ́gbẹ́ èmi fún ara mi gan ọmọ iṣẹ́ báyìí tí bá rí iṣẹ́ náà tí gan máa ṣe iṣẹ́ kí ẹ̀ máa lọ máa ṣe sí. bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn wẹ́rẹ́ mo dẹni tó dájọ́ mo wá jára mọ́ àdúrà mi yẹn di dọ́bù àwẹ̀ di dọ́bù mo lè ṣe 4 days mi ò ní jẹ mi ò ní mu àwẹ̀ àtàdúrà má dẹ̀ máa lọ ṣọ́ọ̀bù mi ibi tó yẹ kí n gun ọ̀kadà dé ṣọ́ọ̀bù àti gun ọ̀kadà 50 naira má fi ẹsẹ̀ rìn mi ò rò pé èmi tí mo ti lówó tí mo ti ní mọ́tò rè tí mo ti ṣe gbogbo ẹ̀rí sísítà mi Bùsọ́lá Òkè ẹ lọ gbé ìgbé ayé olówó yẹn sílẹ̀ ẹ bẹ̀rẹ̀ láti zero kọ́ lọ wá sọ yìí di hero that is life má fi ẹsẹ̀ rìn mo rántí ọjọ́ tí ọ̀gbàrá fẹ́ gbé mi lọ tí mo bọ̀ láti store mi tí ọ̀gbàrá fẹ́ gbé mi lọ ó yẹ kí n gun ọ̀kadà ní ìjọ yẹn tí òjò bá ti rọ̀ ọ̀nà yóò ṣe gbà tó bá wá fẹ́ kọjá lọ síbi tí lèmi wà àfi kí ọ̀kadà lọ gbé ẹgbà express ọkọ̀ lọ́wọ́ mọ́tò gba express èló wá lọ́kadà máa gbé mi bóyá 150 àbí 200 mo gbé ìṣirò lé mo wá tẹ́rìsì mo wá fi ẹsẹ̀ wọ́ omi yẹn ọjọ́ ńlá ọjọ́ mi lè gbàgbé ọ̀gbàrá ìbá ti gbé mi lọ́nu kànáà mo dé àárín méjì mo bẹ̀rẹ̀ sí ní pariwo ariwo mo wá pe Jésù mo wá pe ẹnì kẹrin nínú náà kábíyèsí Elédùmarè ẹ wá ra jà iye èèyàn ẹ wá ra aṣọ ẹ máa bọ̀ wá sí Lady K African Store 76 Whitewall Street Hamilton downtown ẹ wá ra tàǹtà ẹyẹ èèyàn tí mo máa ń sọ lórí social media yìí pé tí n bá sọ story life mi ìta àti Bísọ́lá sunkún bí egbére yìí ṣe ló máa tún yanu ojú wọn wá pé ẹkún kẹ ọ̀rọ̀ àwọn òtí ẹ̀jọ́ mẹ́kún wàhálà ìwọ́n máa bó skẹ́ni wọ́n kọ̀ ra lọ múra wọn wá dára wọn padà sí zero yẹn tó ti wá ń sí yẹn wọ́n rọra wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti zero yẹn from that zero tẹ́ bá ti accept wípé yes zero lẹ́wà báyìí sí tẹ́ accept ẹ máa padà di hero ẹ máa di hero bí mo ṣe ṣe nìyẹn òótọ́ kìí ṣe gbogbo èèyàn ló máa ṣubú tó máa padà dìde ó ṣú ṣe kí ni ó tún common fún èèyàn láti ṣubú kó dẹ̀ dìde ó dìbẹ̀ bó bá ṣe ṣe kìí ṣe pé èèyàn kan ló perfect eléyìí ó ṣọwọ́ pé mo perfect kìí ṣe ọwọ́ pé mo perfect ọjọ́ tí mo sọ yẹyẹ èèyàn tó bá ní màá wà láyé màá jiyàn mo wá bẹ̀rẹ̀ sí ní kà láàrin alagbalúgbú omi tàdé ń sọ yìí ìrà wà ní both left and right bíríìjì ló kọjá àwọn tó bá kú mọ bí tí mo sọ ìwọ́n ti mọ bí tí kìíní incident yẹn ti ṣẹlẹ̀ sí mi omi tó máa ya wà àwọn ilé tó wà ní gbogbo àdúgbò yẹn ọ̀nì ejò oríṣiríṣi nǹkan ló máa ń kọjá nínú omi yẹn tó bá ti lè kú bẹ́ẹ̀ even tí òjò bá rọ̀ gan tẹ́ bá torí bíríìjì yẹn lọ báyìí tẹ́ bá wo àwọn kànáà yẹn lẹ́gbẹ̀gbẹ̀ báyìí ẹ máa rí àwọn ejò tó máa rìn lọ nínú àwọn omi yẹn ẹ wá wo àsìkò tó wá kú tó ti gba gbogbo bíríìjì yẹn tí mo kọjá lórí ẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí ní ká ọlọ́run bí ọba tẹ̀yàn jẹ́ mo wá ń pariwo ẹ̀dẹ̀ wọ́n pé wẹ́n nìkan sùn ká pariwo olóhùn àgógó ni Lady K mo wá ṣí ohun yẹn sókè tán mo wá máriwo pa kò dẹ̀ sínú nínú òkùnkùn mo wá ń wọ́ omi lọ
mo wá pé olúwa mi ò bá tèèyàn jẹ́ mi ò ṣèkà fún yàn bí gbogbo tó lóhun wò gan nìyẹn tó wá fi gbé mi débi tí mo dé I don't know mo rí ìrìn àjò yẹn kò pé wá yìí ẹ̀ mo travel kúrò Nàìjíríà ẹ bá gbọ́ lọ tóbi lọ́ba mo fi Nàìjíríà sílẹ̀ pẹ̀lú àánú tó fọ̀hún àánú tó ju àánú lọ bí mo ṣe travel out kúrò Nàìjíríà nìyí ṣẹ́ríjọ́ tí mo máa travel out gbogbo process mi ti wà standby ó kù ọ̀la tí mo fẹ́ lọ wọ flight ni mo drop kọ́kọ́rọ́ store mi fẹ́ni tó ní shop gbogbo ọjà mi kí ni mo wá ṣe sí mo wá fi tọrọ ọjà tí mo fi iṣẹ́ àti ìyà àti ebi kó jọ ìwọ̀nba tó kù ìwọ̀nba tí mo tàkùgbà tí mi náà ti rí pé yes Ọlọ́run ti jẹ́rìí wà láàyè ẹ̀ ogun tọ́lọ́ ti ṣẹ́kù ní gbérí mọ́ torí mi ti pé tọ́pọlọ mi ti straight mo ti bẹ̀rẹ̀ sí ní ta àwọn ọjà mi sọ́lẹ̀ àwọn míì mo ti ń fún àwọn èèyàn àwọn míì mo ti ń ṣe tí mo lè sẹ́ǹdì ránṣẹ́ sí ọ̀dọ̀ ìyá mi mo kó ránṣẹ́ síbẹ̀ mo ti ń ṣe bẹ́ẹ̀ but mi ò fi ṣọ́ọ̀bù yẹn sílẹ̀ o títí mo fẹ́ lọ wọ morning flight ni mo fẹ́ lọ wọ̀ mo fi kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù lẹ́fẹ̀ẹ́ ni tó ní ṣọ́ọ̀bù lálẹ́ kódà gbogbo pẹpẹ la máa ń pè ní Nàìjíríà gbogbo chef tí mo fi máa ń to ọjà mi ò tún kúrò ní ṣọ́ọ̀bù yẹn tí mo fi lọ bí mo ṣe lọ nìyẹn tó lọ́wọ́ fi jẹ́rìí wà láàyè ẹ̀dẹ̀dẹ̀ tó bá jẹ́ wípé gbà tí ṣòro dé mo sì wà lórí pé mi ò lè gbà ó ṣé màá wá dẹni tí ò ní mọ́tò mọ́ màá wá dẹni mọ́tò náà gẹ̀dẹ̀ nígbà mo wà ní Nàìjíríà kí ṣe pé mo mọ mọ́tò wà ó máa ń gba dírẹ́fà ní láti bẹ̀rẹ̀ ayé tèmi o wọ́n máa ń wà mí ni o gbogbo mọ́tò mi wíwà kò kọjá street by street mo lójo mi ò lè face express street ni bí mo jáde lọ bò mí gbọ́ngbà mi màá wa mọ́tò láti ilé mi màá gbé dé bus stop màá park sí bus stop màá lọ join public bus mo lọ nìyẹn tí má dé màá wá gbé mọ́tò padà ọ̀ kí bàbá ti wá gbé mọ́tò ó tún ti park mọ́tò sí títì kọkọ mi ti wá gbé mọ́tò kan ti gbé mọ́tò lọ ìgbà mi èmi lọ́dẹ̀ máa sọ ẹ lọ́ba mo ti gbé mọ́tò sí bus stop ẹ bá gbé padà sílé inú kan wá gbé ọ̀kan wọn dẹ́fà wá gbé nígbà tí ṣòro dé mi ò wó pé èmi màá máa ṣe yeyeye mi ò lè gbà ó mo ya gbà fún Ọlọ́run I know it's not easy yo let's talk the reality kò easy bí olówó di tálíkà no ṣé àrífín tó tẹ̀ ọkọ̀ máa rí kò easy but tó bá ti dé ẹ kẹ́kọ̀ọ́ tó bá ti dé ẹ ríra yín nìrí wípé ó ní ohun tí Ọlọ́run fẹ́ ṣe fún yín ó ní ìkọ̀kan tí Ọlọ́run fẹ́ fàyọ fún yín níbẹ̀ ẹ má wá títorí ẹ̀ kẹ́ sọ wípé ẹ ní gba challenge yẹn ẹ gba challenge yẹn ní ipa kan ẹ wá máa reject ẹ ní ipa kan ẹ wojọ́ tí mo máa reject ìyá yẹn 10,000 naira ni mo fi reject ẹ 10,000 kọ́lọ́ bá mi fi ọ̀run kẹ́ alájì bàbá yẹn wò mí títí bá ní Kẹ́mi àwọn ọmọ kọ́tà ò fẹ́ sọ sọ́rọ̀ ẹ̀ o àwọn ò mọ̀ o kí ló dé táyé wá dà bàbá ní mo ṣe rí nìyẹn o mo ṣe rí mi tí mo ṣe mi tó gbó ebi tẹ̀ tó bá dẹ́ṣà pé mi tó gbogbo lọ́wọ́ mi o ọgbà o bàbá ìwà ni má sọ bẹ́ẹ̀ mọ́ ayé ò ní gbogbo ẹ̀ má sọ pé má ní ẹ wò kò yé mi mọ́ o kò yé mi mọ́ wọ́n gbà o ẹ wò mí o but lọ́jọ́ tòní mo lè má wá fi ìrírí ayé mi ṣe example fún àwọn èèyàn to learn so sister mi ẹ̀yin tẹ́ bá mọ̀ wọ́n tẹ́ bá ní access sí wọn ẹ sọ fún wọn 1.8 million owó létẹ̀ ìsọ yẹn esma ẹ kọ́kọ́ ẹ rí ìzẹ̀ kúrò ní máìlì pé fẹ́ máa gbébi tẹ́ ń gbé yẹn ṣé yá àwọn ìṣẹ̀dá kan wà ẹ máa ṣe ìṣe kárí ni ẹ máa gbé ìgbé ayé olówó kò rọ̀ mọ́ ìṣẹ̀dá ẹlòmíì gba kó fi rẹ̀ pamọ́ kọ́lọ́ dẹ̀ máa gbé ẹ̀gà kó dẹ̀ máa gbé ẹ̀gà kó máa gbé ẹ̀gà mo rántí ijọ́ tí sísá mi kan sọ ọ̀rọ̀ kan fún mi nígbà tí Israel 2022 ṣẹlẹ̀ láfta Israel 2021 àti ilé olóyè Sunday Igboho tí mo dé láti Àbújá sísá mi wá sọ̀rọ̀ yẹn nígbà tí gbogbo rògbòdìyàn Dúpẹ́ Onítìrì sísá mi wá sọ̀rọ̀ yẹn lórí live show wọn jọ yẹn sísá mi wá sọ wípé ìwọ ọ̀lẹ òṣì alápámá ṣiṣẹ́ ó jókòó sí Nàìjíríà ìwọ tó yẹ kó lọ máa tábọ̀lì àtẹ̀pà lọ́jà ìwọ tó yẹ kó lọ máa ṣe gàrí àtẹ̀pà ìwọ tó yẹ kó lọ máa ṣe kíní kan mo wo show yẹn jọ yẹn mo wá wò báyìí mo wá jókòó mo wá sọ fọlọ mo lọ́lọ́ ṣé mo tún máa ṣubú ni ṣé yóò já aṣọ tí mo wá ń tà bó ṣe wọn Ọlọ́run ló ṣe ọlá ẹ̀ ìjọ tí sísá mi sọ ọ̀rọ̀ yẹn lórí live show tó fi bú mi wípé ọ̀lẹ ni mímì ìmọ̀ṣẹ́ ṣe ẹ mọ̀ nobody know me from the beginning of my life lórí social media ìjọ yẹn ni mo wá pinnu pé òkè kó lè mọ̀ pé mi ò ṣọ̀lẹ ìjọ yẹn ni mo ti decide pé mo fẹ́ máa ta ọjà yìí nínú ilé but pẹ̀lú gbogbo nǹkan tí mo face ní Nàìjíríà gbà yẹn wọ́n wá ẹ o wọ́n fẹ́ arrest ẹ o wọ́n fẹ́ ṣe o kí ni yẹn tún wé mi down láti ṣiṣẹ́ because mi ò save gbogbo period yẹn mi náà mọ̀ àwọn DSS ojú ẹ̀gbẹ́ kan báyìí ló fi ń wá mi ojú ẹ̀gbẹ́ kan àwọn mùsùlùmí Ìlọrin àwọn yẹn tẹ̀lájú wọn méjèèjì báyìí ló wá mi tiwọn ká tún máa wá sọ àwọn haters sister mi tá à ń sọ yìí náà 100,000 ló fi wá àdírẹ́sì mi lórí social media pẹ́ni tó bá lè get location mi ò wá fún náà ẹ bá mi tap ẹyin ti TikTok ẹ bá tap
ẹ bá wa gbé like yẹn wọ bíi 30k ó ti wọ 21k kó wọ 30k ẹ ṣe. So sister mi yẹn àwọn náà fi 100,000 wọ́n fi wá àdírẹ́sì mi gbà yẹn àti ẹ̀gbọ́n pé gbà yẹn nìyẹn ohun tó ṣẹlẹ̀ gbà yẹn ló ṣẹlẹ̀. So gbogbo kíní yẹn kò kí ń jẹ́ kó yá mi lára láti ṣiṣẹ́. Ẹ̀dẹ̀ wọn kó tó di pé mo lọ Nàìjíríà mo ní bísínẹ́sì Nàìjíríà. Sister Busolake ẹ lọ tún ẹrù yín dì. Ta ló sọ pé lè dìde tẹ́ ẹ̀ sunkún bí egbére lórí social media kí ló kọlù yìí. Tó bá yẹ mo wà tó sí ló yẹ kí n fún yín chop náà kù kí n fún yín ládì. Kì í ṣe irú ládì tó fún èmi gbà yẹn ìládì ìfẹ́ ló yẹ kí n fún yín. Ẹ níbi àti sunkún lórí social media ẹ clean the eyes yín. Ẹ gbàgbé ìgbé ayé pé mo fẹ́ gbégbé ayé olówó ẹ má make ẹ padà mẹ́. Now I know you have led in a lot of way. Ẹ ti led. Bẹ́ẹ̀ ṣe wà sí ẹ lè yí tí owó ńlá kan mọ́ sí kẹ́lẹ́ fẹ́ máa fi ṣọmọ kọ́ mú àlè because mo rántí òtítọ́ ìròyìn ká má sòun nígbà tẹ́sí Genesis ò ṣe Genesis according to sister mi sister Bukky Jesse tí bá ṣe mistake o mo rántí nígbà yẹn ẹ wà nínú àwọn tó lè kówó fún Genesis náà ẹ fẹ́ Genesis ẹ ṣe gbogbo gbà yẹn tí bá ṣe mistake gbà yẹn gbà gbogbo season gbà yẹn lọ ẹ wà lára wọn náà mo mọ̀ pé nísìnyí ẹ lè méje sí kẹ wá sọ wípé ẹ tún fẹ́ máa rí àwọn ìrìn kọ́tẹ́rì nígbà kan kò lè ṣẹlẹ̀ so ẹ ti learn in a hard way the only thing you need to do now is to rebrand yourself ẹ fi package mi sí gbogbo package tẹ gbogbo láti lẹ̀ piu ẹ wá mi kọjú sí kò wọ́ọ̀kì nìyẹn bẹ́ẹ̀ ṣe gbé piu ẹ jábọ́ so ẹ jù dànù finally ẹ máa make ẹ yẹ yọ after my story pé 10,000 mo fi dẹni tó ní shop tó ló dé fi gbà tí mo dẹni tó travel out mo wà láàbọ̀ mo tún wá ní business sí Nàìjíríà during that period mo ní business sí Nàìjíríà mi ì ṣe ẹni tó máa gbé gbogbo story live ayé wa sórí social media I have business sí Nàìjíríà èmi tí ìyá lẹ́nu tó jẹ́ pé ìyá ni mo fi make tí mo fi kúrò Nàìjíríà tó ló fi gbàdúrà mi mo padà ní business sí Nàìjíríà láìsí ní Nàìjíríà incident 2021 ní business mi bá lọ olóògùn kọ́ ọmọ òfò ló gbé gbogbo owó mi lọ tó wọ́n bí DSS ò ní release mi mọ́ ni mo fi dẹni tí ò ní business sí Nàìjíríà dé sí ká ní kò ṣe ohun tó ṣe fún mi ní I will still continue my business the business will still be there nígbà tó ní lọ́mọ́tà bọ̀lá tẹ̀pá mo sunkún mo ronú mo ní jẹ́ kí n máa taṣọ nínú ilé mo wá ìrò sọ́tún pé ṣé mo máa sẹ́fù ṣáwọn èèyàn ní máa track mi ṣé wọ́n ní gẹ́ẹ̀tì mi ṣé wọ́n ní ṣe gbá ṣé wọ́n ní ṣàwọ̀ owó ni mo ń gbọ́ ọdún mo ṣàǹbàpọ̀ kẹ́mẹ́ wọ́n bá lọ ṣe ṣiṣẹ́ olóìbùkún ọ̀kọ̀lọmọ tó wà l'Amẹ́ríkà ìyẹn náà túbọ̀ sí tó tún ṣe ṣọ́ ó ní nínú gbogbo àwọn tó ṣe Yorùbá nation ó láyé ọ̀tá lédíkè ló bá jẹ jù ó ní kò sẹ́ni tá yé ọ̀tá ẹ̀ tó bá jẹ bíi ti lédíkè ìyẹn náà tún ṣe ṣọ́ fún mi mo ṣàwọn ẹ̀ pé Ọlọ́run ṣé mo tún deserve ẹ̀ ṣá process tí mi ò expect tí mo ti mọ́kàn mi kúrò bẹ́ẹ̀ mo ti ṣe process Canada over a year owó ọ̀gànjọ́ ni wọ́n pè mí pé kí n lọ gba físà mi lọ́la good morning láwọn làwọn gbọ́dọ̀ jí embassy yes owó ọ̀gànjọ́ owó ni wọ́n pè tọ́lọ́dẹ̀ ṣe mo wá tọmọtọmọ gbogbo ọmọ mi mo kó wọn kúrò ní ìjà wọn ṣàfọ̀rọ̀ ká má rí bímọ mo ṣe bàbá ìfúnlu yẹn so kí wàá lọ ṣe ìtẹ̀ ìsìnkú lórí social media if I were you bó jẹ́ lápò ni ẹ lọ gbà ẹ fi bẹ̀rẹ̀ fresh torí kíkọ bá gbẹ̀yìn ẹ lápá méjèèjì mo ṣe business kò gbèmí shut up ó ṣe business gidi ni ṣe gbogbo business láyé if you pray over it Holy Spirit will put you through chocolate pé wòlíì ni yé ẹ̀yin orí wọn sára yé ni ṣé ẹ̀rí wọn sára yé ni ok àwọn fans lè má rí wọn sí lórí TikTok mo ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀fẹ̀ kò dẹ̀ yẹ kí n ṣẹ̀fẹ̀ ọ̀rọ̀ àti yóò gbá kí n fi wọ́n ṣẹ̀fẹ̀ àtọ̀ ọ̀rọ̀ wò gbá kí n fi wọ́n ṣẹ̀fẹ̀ mo ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀fẹ̀ yẹn tí bá ti ṣẹ̀fẹ̀ báyìí ti máa ń ṣe program ara mi kì í balẹ̀ ṣé ẹ̀yin ò kí rí wọn síra yé ni kò sí wòlíì ó tún bá sọ wípé àtùpà kí rí wọn rí ìdí ara ẹ̀ tálẹ́ni tó fi fóònù disturb mi hello má dẹ̀ block ẹni yẹn straight away má block ẹni yẹn má block ẹni yẹn tún ti pè hello má block yín ẹni stop mi ẹ pé mo gbé pé ẹni kọ̀ tiẹ̀ ẹ wọ láyìn pẹ̀lú mi ẹ ready stop ẹni flash ẹ pé mo gbé ẹ cut àwọn yọ yín má ṣayí sí blọ́ọ̀kì ni kí lè pè mí fún ẹ jẹ́ má mi lójà ìfẹ́ sáré mẹ́kọ̀ọ́ ṣé ẹ gbádùn mi ẹ lọ dira mú ṣẹ́bílì ayé business mo ṣe business gbogbo mi ó rí ní the right way ni òun tó Nigeria of today ó lójú yẹn tẹ́lẹ̀ fi ṣe business téèyàn lè make ẹ̀ ṣé báwo mo sọ yìí nígbà tí mo máa tọ́lọ́ máa gbàdúrà mi 10,000 ọ̀nà méjì ni Ọlọ́run fi ṣe tí mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní yímọ tọ́lọ́run fi sọ́dọ̀ òdìdí mọ́ mi lọ́wọ́ dẹ̀ but ẹlòmíràn ni ẹ òun ọmọ business tó ń fẹ́ ṣe é jókòó ẹ̀rọ jinlẹ̀ irú èyí tẹ̀tẹ̀ tó wà lórúkọ yìí bó kò jẹ́ kẹ́kọ̀ọ́ bàbá àwọn yọ̀ ṣe advert from there you will make it so many way lè fi make ẹ fi orin sílẹ̀ àwọn tó bá ní di service yìí fún orin they will call you ẹ má ní dodo orin yẹn lè fẹ́ fi là ẹ má takú àti Bùsọ́lọ́kẹ́ tí ẹ bá wo program mi ẹjọ́ sísá mi mo fi Elédùmarè bẹ̀yìn
mo fi gun mẹ́rin tẹ́ gbé sọ́run mo fi bẹ̀ yín ẹ má insist wípé dódódódó orin kíkọ yẹn lẹ fẹ́ fi make ẹ̀ ok ẹ wò ó sì mo receive kọ̀ọ̀kan bíbá ilé ẹ̀kọ́ mo sọ fẹ́ ní kókó dé ní 3:30 event tí mi ò expect ni wọ́n wá pè mí fún nínú program mo ní bèrè mọ́tò ọtí lọ́ọ́ máa gbé mọ́tò wà tó máa fi wá gbé mi ẹni tó fi wá gbé mi ló pè mí lẹ́ẹ̀kan tí mo ní kó dé 3:30 mi ò expect ẹ̀ ọ́ dẹ̀ máa gbé event yẹn máa gbé sí social media mo lọ polówó ọjà mi bẹ́ẹ̀ ni the reason why tí mo fi agree láti lọ is because àwọn aṣọ mi tó máa kó lọ síbẹ̀ wọ́n ti wá select lánàá tó bá gbé mọ́tò dé sí ọmọ wa kó mo tẹ̀lé wọn lọ mo lọ tajà mi bẹ̀ mo lọ polówó ọjà mi bẹ̀ over a week tó ti wá invite mi tó ti kó àwọn kìnìún wá fún mi àwọn kan tí kọ́kọ́ wá rí mo sọ fáwọn yẹn pé màá wá but mi ní mọ́tò àwọn yóò dẹ̀ padà sọ pé àwọn máa fún mi ní mọ́tò tó máa gbé mi mo kàn ra fi sílẹ̀ ní pé kò sí mo fẹ́ ṣe wàhálà yẹn máa pọ̀ fún mi ká ní mo ní mọ́tò màá kàn páàkì ọjà màá kó sínú mọ́tò mi màá lọ àwa easy but àwọn eléyìí fún ara wọn ọwọ́ síbí báyìí ẹ̀kíní ẹ̀kejì ọwọ́ àwọn ọjà tí mo ní wọ́n ní ọ́ tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ṣe fẹ́ gbọ́ lánàá wọ́n tún kó àwọn èèyàn wá tó tún wá bá mi rajà nínú ṣọ́ọ̀bù tó wá bá mi raṣọ àwọn búbù yìí ni wọ́n gàjọ lánàá wọ́n láì gẹ̀bí lánàá wọ́n kó àwọn èèyàn wá àwọn tó kó wá pé kó wá wo ẹni táwọn fẹ́ wá showcase ọjà ní event tó fẹ́ ṣe yẹn táwọn yẹn débi báyìí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣaṣọ lóbi pé aṣọlé àwọn fẹ́ rà òun làwọn máa lò lọ́la wọ́n ṣe rajà lọ́wọ́ mi nìyẹn àǹtí mi ẹ lọ fèsì ọjà ìforin sílẹ̀ àtẹ́lẹwọ́ ẹni ọjà kò sí ni tẹ́ bá ṣe business lè tẹ́ ṣe business lè tẹ́ ṣe business lè bó jẹ́ tẹ́ bá báwo èèyàn ṣe advert ọlọ́run ti ṣe ẹ ti lórúkọ ayé ti mọ̀ yín orúkọ yín ẹ fi bá àwọn èèyàn polówó ọjà àwọn èèyàn patronize wọn wá tà orúkọ yín picture yín àwọn èèyàn fi ṣe kí ni wọ́n fi bá wọn ra ọjà wọn wá tà ẹ fèsì yẹn ẹ rọra forí sílẹ̀ ẹ má joyè ọrùn iṣu làpárò ń kọ́ sí ẹ má jẹ́ ká yí padà wá kàn máa yọ yín lórí social media bí social media bá gbé owó fún yín lénìí wípé kí ó dáa ẹ lọ fi ṣe álbọ̀mù ẹ lọ fi ṣe studio ẹ lọ fi ṣe kíní kan tí ó bá sí ọ̀nà bẹ́ẹ̀ fún yín náà ṣé ọ̀nà ló máa tún padà bọ́ sí o ṣé máa tún padà wá lẹ́lẹ́kejì ẹ lọ wá nǹkan míì ẹ mú mọ́ iṣẹ́ yín ẹ má rí láì lórí iṣẹ́ orin kíkọ ilé kan mo wíire àbí mi wíire mo wíire àbí mi ò wíire ẹ dáhùn ṣé mo wíire àbí mi ò wíire ṣé mo wíire àbí mi ò wíire ẹ jẹ́ rí comment mo fẹ́ràn dọ̀ pé mo wago 3:30 mo ní kẹ́ni ẹni this is 3:16 ẹni ẹ máa tó dé so kébí ọ̀nà pìpì ara mi ẹ wá rajà mo wíire adà fún yẹ̀yìn ti TikTok ṣe ti follow page wa ẹ follow wa o Lady K African Store ẹ̀yin tí ẹ bá fẹ́ patronize wa ẹ jẹ́ kí n gbé sister mi kúrò so sister mi Ọlọ́run á rọ̀ yín lójú Ọlọ́run á dùn yín nínú Ọlọ́run tó lè sọ mí dẹni tó ní testimony ayọ̀ because I have a lot of testimony tó ń pọ̀ bàjẹ́ ẹ̀yin náà máa ń testimony ayọ̀ ẹ gbàgbé kí ló ń jẹ́kú ẹ má sunkún mọ́. ẹ jọ 1 minute. Yeah. So sister mi ẹ má wulẹ̀ sunkún ṣe ti gbọ́ ẹ lọ nu ojú yín nù aláti ṣe yín ni kó má ti ṣe ara ẹ wá wọ̀rọ̀ kan fi ṣàdá kò sí bàbá olówó kankan bí kan tó fẹ́ gbowó fún yàn èyí náà sọ̀rọ̀ kan nínú fídíò yìí ẹ ní ẹ wáṣẹ́ lọ síbì kan wọ́n fi lọ̀kulọ̀ lọ yìí kí lẹ expect ó ti ṣẹlẹ̀ sí mi náà rí ó ti ṣẹlẹ̀ sí mi rí ṣe rí wèrè tó bá wáṣẹ́ lọ tó níṣòro ní Nàìjíríà yìí tó wá iṣẹ́ lọ àwọn ọkùnrin Nàìjíríà wọ́n rẹ́dí àti yẹ̀dí ẹ̀wò kan tó fún níṣẹ́ wọ́n á tẹ̀tún yẹ̀dí ẹ̀wò wọn ní fún níṣẹ́ wọ́n á yẹ̀dí ẹ̀wò wọn ní fún níṣẹ́ mo rántí ọjọ́ tí mo lọ sọ́fíìsì kan pé mo wáṣẹ́ lọ síbẹ̀ mo wà ń bẹ̀ lady kan náà wọ iṣẹ́ wá àwa méjì lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀gá yẹn dẹ̀ ti sọ fún ó wá sọ fún èmi bóyá torí ẹni tó kọ̀ lẹ́tẹ̀mí mọ́ wọn ni I don't know ó wá sọ fún mi pé kí n hold on o kí n jẹ́ kó òun attend sí lady yẹn tán lójú mi ó dẹ̀ mú lady yẹn lọ kó tó dé ó fẹ́ tó 1 hour nígbà tó máa dé ọmọbìnrin tí tó ya irun tí gbogbo ẹ ṣe irun ti skátá mo ń wò tèmi nígbà tí lady yẹn tó dẹ̀ máa ṣe tán pẹ̀lú lady yẹn ló bá dẹ̀ ní so nǹkan tó ṣẹlẹ̀ ni pé kó pè mí ṣe ti gbọ́ so màá bá wọn sọ̀rọ̀ bọ́ bá ṣe máa make arrangement post tó bá máa fi ẹ́ sí wọ́n á lè ṣe ẹsẹ̀kẹsẹ̀ tó sọ statement yẹn mú wípé look guy yẹn ó dẹ̀ change ẹ mọ̀ mo kàn wá wá pé kí ló ṣẹlẹ̀ sí lady bí because kì í ṣe nǹkan tó expect nìyẹn ó expect pé òkè tó bá ti dọ̀la o ibi báyìí ló máa wà lẹ́yìn tó ti lọ gbo ẹni ẹlẹ́yìn ọmọ ọlọ́mọ tí gbogbo owó ti scatter
ó wá wò mo jókòó báyìí kí ẹ wá ní ẹbí pé ẹ ṣe bàbá mi pé wọ́n ní táwọn fi sí ó ní ẹ̀ náà má wọrí ṣùgbọ́n pé ó bá ẹni bíbá ẹni ló yẹ kí wọ́n kọ́ dá lò kí tó dẹ́ lò so màá bẹ̀rẹ̀ sọ létà ilé yẹn wá wò mí ẹ mọ̀ with bẹ́ẹ̀ mi ṣe ìgò sóko ó dẹ̀ bí kẹ́hìn fẹ́ fún mi signal pé má gbà ó I don't understand that àárín yẹn dáadáa ṣàmúṣà ignore ṣá meanwhile ẹni tó dẹ̀ introduce ẹsẹ̀ mi pé kébì lọ síbẹ̀ àwọn ti pè mí ní gbogbo àtọ́fi lórí burúkú lọ yẹn nǹkan sọ fún wọn ni mo ní à ṣé lọ́sọ̀ fún mi pé kí n dúró pé lédì kan tó dé lẹ́yìn mi ní wọ́n sọ pé káwọn sáyé lọ dá lédì yẹn lò fáwọn ń bọ̀dọ̀ ó wá ní ẹ ó ti mú lédì kan jáde ó dà ipò ti mọ̀ pé nǹkan tó máa ń ṣe nìyẹn mo wá ní bẹ́ẹ̀ ni wọ́n lókè pé bó bá ṣàṣe lọ kì í jẹ́ káwọn gbọ́ pé lókè mo ti gbọ́ nígbà tí lédì yẹn wá lọ tó lọ́sọ̀ mi pé báwo ni ṣe wà òkè mo ní mo wà òkè sà ó lẹ́yìn tó introduce ẹ̀ báwo lọ ṣe jẹ́ mo ṣàṣàlàyé bọ́ ṣe pé báyìí ni wọ́n ṣe jẹ́ sí mi o ó wá ní èkó bá nígbà yẹn ní ìmọ̀ gbogbo jẹ́ sí ẹni yẹn mo wò bóyá mo ló tí o mo ṣàṣàlàyé ó lọ ṣú ọ níbi kan sẹ́yìn obìnrin ẹlẹ́dàá o òkété kì í jẹ́ fún ara wọn o bóyá sọ̀rọ̀ yẹn fún mi jọ́ nìyẹn òkété kì í jẹ́ fún ara mo ló tì sá o pé báyìí jẹ́ bó ṣe jẹ́ sí mi nìyí o that's good nínú ọ̀dẹ̀ bá dìnnà bí department wo lè wò pé wàá lè wò dì ní ilé iṣẹ́ yìí ó níbi tó bá ti fi mí sí náà yóò nílò kó sọ̀rọ̀ ẹsẹ̀kẹsẹ̀ èmi mo ti change ojú mi ìsọ̀rọ̀ mi gan ti di gbọ́nkú mo ti change everything nígbà tó ti dológun òkété kì í jẹ́ fún ara wọn mo ti change ojú mi ó wá ní oṣù pé wà lè ṣe mí nìyẹn ó ní bọ̀dọ̀ bó ṣe ń ṣe yìí kí ló ṣe ó ní kò sí ọkọ̀ sápẹ́ mi ò mọ̀ pé máa pẹ́ níbi ìbàyí tó tó ìní ó ní omi ìpò ti wá pẹ́jọ àmọ́ ní mo ti pẹ́ ṣé wàá padà wá mo ní bẹ́tà sà ó lókè kò sí pọ́blẹ́mù gbà yà yà sọ fún ẹni tó ní kó wá o pé wọ́n ló lè dúró o àmọ́ ní ẹ̀sà mo ti dúró gan over ọ̀dọ̀ wà tí mo ti wà bí báyìí wọ́n ní yan bí lẹ́ni tí o lè wá bí dalẹ̀ kò sí nǹkan tó fi ṣe yàn èmi lè wá bí dalẹ̀ àbọ́lọ́wọ́ ní fire fún ẹ mo ní wá jẹ́ pé máa padà wá nìyẹn tó bá ti jẹ́ tó níyẹn ní sà èmi náà wá jù bẹ́ẹ̀ tó bá ti jẹ́ tó níyẹn ní sà máa padà wá nìyẹn sà ó ní kò sí pọ́blẹ́mù tó bá jẹ́ bó ṣe fẹ́ ni pé kúrò bẹ́ẹ̀ nìyẹn mo bá ìpín wà wọ́n ṣàlàyé fẹ́ tó ń gbé lọ síbẹ̀ ní ó ní so ṣé bọ̀dé àbí gbádé bàbí kí lọ́tẹ̀ pé orúkọ ẹjọ́ mi rántí mọ́ pé sọ̀kò ìfiwà púpù sílẹ̀ mo wá níwà wo nìyẹn ó ní ṣàmáwò tiẹ̀ gbogbo èjò jíjẹ ni ó ní ẹ̀ẹ́dẹ́ tẹ̀ ṣe nìyẹn so bọ́rọ̀ nàìjíríà ṣe gidi yẹn so ìtẹ́ yìí wọ́n ń sunkún pé ẹ wáṣẹ́ lọ síbi kan wọ́n fi lọ̀kulọ̀ lọ yìí wọ́n ṣe kinní kan esma ẹ̀yin kọ́ lákọ̀ọ́kọ́ àwọn kan ti wáṣẹ́ lọ tó gba pátá wọn ṣùgbọ́n kàn fi lẹ̀ yé ni wọn gba pátá títí wọ́n gba pátá wọn tún fún wọn níṣẹ́ that is why tó fi jẹ́ wípé èèyàn gbọ́dọ̀ ní gbàgbọ́ nínú ara ẹ̀ ẹ lọ tún ara yín pa ẹ má wá sí social media ẹ má wá donation social media let me tell you one thing tó bá donate owó fún yín lórí social media bóyá tọ́lọ́ bá kọ̀ọ̀kan ṣá pé ibi tẹ́ bá ti là nìyẹn lẹ́lẹ̀ rí fi ṣe kọ́ gidi ìnákùnà lẹ́ bá padà náwó yẹn ẹ lọ kọ́ sílẹ̀ èèyàn tó bá donate tó bá ṣe fundraise fún lórí social media tọkọ dáwó yẹn bó tọ́ dàbò owó yẹn ò lè tọ́jọ́ lọ́wọ́ wọn because ọmọ wa carry the way wọn ò ní náwó yẹn bó ti tọ́ àti bó ti yẹ ọmọ padà ṣòwò yẹn ní ìṣekúṣe ẹ gbọ́ mi ẹni tó ń flash mi lẹ́ẹ̀kan spirit mi ní kí n block ẹni I don't know why máa block yín ẹ má bínú máa block yín spirit mi ní kí n block yín ó ti ṣáyé sí block ìmọ̀ tó ṣẹlẹ̀ mi yóò block èèyàn tí bá ti block èèyàn mi yóò block mo lè sọ̀rọ̀ lọ́yẹ̀ mi ẹni kí n lọ block ẹni yẹn I don't know why mi ti block yín ẹ má bínú sáà ohun tó mú yín tẹ ẹ ń wò mí ẹ dẹ flash mi ẹ fi fóònù disturb mi yẹn there must be a reason for that so ẹ jọ sísá mi ẹ lọ tún ìrànlá yín pa Ọlọ́run ò ní fi yín sílẹ̀ tó bá Ọlọ́run ń ṣe ẹ̀rọ àánú gbà o ilé ayé yìí for better for worse ni bóyá bí tó máa ti better fún yín nǹkan dáwó fún yín lórí social media ẹ jọ tó bá wá dá owó yẹn fún yín ẹ jọ ẹ mọ̀ nǹkan tẹ́ fẹ́ fi ṣe ẹ má takú pé dandan ìgbé ayé olówó yẹn lẹ fẹ́ máa gbé lọ ẹ ti ẹ rẹra ayé sílẹ̀ díẹ̀ kọ́lọ́run wá gbé yín ga ẹ rẹra ayé sílẹ̀ díẹ̀ kẹ́ wá wo bọ́lá ó ṣe máa ṣe ọ̀rọ̀ ayé yín láàrin ọdún méjì síbẹ̀ ṣe ti ń bọ̀ tẹ́lẹ̀ ṣe ti gbọ́ sísá mi Bùsọ́lá Òkè ẹ rẹra ayé sílẹ̀ ẹ má fi bọ́dì máa jọ́ọ̀jà ara yín kò sẹ́rẹ̀ bẹ́ẹ̀ pé ibi tí mo fọ́ ìbá ibi tí mo kún bá ibi tí mo ṣe báyìí ìyá mi kò sí kankan bẹ́ẹ̀ oúnjẹ kan ní gbogbo ẹ̀ ẹ gbé bọ́dì jù sílẹ̀ ọjọ́ iwájú yín ni kẹ́ target bẹ́ẹ̀ ṣe ní sunkún lọ́jọ́ alẹ́ bí Ọlọ́run ṣe máa fi òpin sí ẹkún yẹn nísìn òun ni kẹ́ ṣe kí ni kẹ́ ṣiṣẹ́ lé lórí níbi jù bẹ́ẹ̀ lọ lórí ètò ti tèmi Lady K Ìfẹ́olúwa show the baby of Oduduwa nation ẹ̀yin tẹ́ bá ti follow ẹ follow ẹ̀yin tẹ́ bá fẹ́ patronize mi mo fẹ́ round up in next 5 minutes that lady will be here adẹ̀ṣẹ̀ máa park àwọn aṣọ tó ti kó sílẹ̀ yẹn ni mo ń bọ̀ mo fẹ́ gbé ẹlẹ́yẹlé kúrò ní o ẹlẹ́yẹlé wo bá ọ lọ àforí àfọrùn kí n bá ọ lọ kí ló ṣẹlẹ̀ mo fẹ́ gbé ẹlẹ́yẹlé kúrò bí ẹlẹ́yẹlé gbé kúrò ó dojú ẹ̀ ẹ wá mo ti gbé ẹlẹ́yẹlé kúrò ẹ wá làwọn tàn Lady K Africa store gbogbo lówó làwọn ń bí o gbogbo lówó làwọn nílé iṣẹ́ wa èmi kan fẹ́ wọ sílẹ̀ gbogbo lówó làwọn ẹ̀yin tẹ́ sẹ́ni request ẹ má bínú màá ṣì wáyé ìjọkọ̀ àwa ṣe show
màá wá gbà àwọn èèyàn sókè àwájọ máa fọ̀rọ̀ jómi tó wọ̀rọ̀ gbogbo lòwò làwa nílé iṣẹ́ wa ẹ bá yẹ ní ìjà o gbogbo níṣẹ́ ló ń ṣiṣẹ́ fún mo fẹ́ kọrin ẹ mọ̀ pé ọ̀rọ̀ ẹlẹ́yẹlé la gbé wálé ni so ẹ jẹ́ kí èmi náà forí polówó ọjà so ẹ wá ra táǹtà ní iléeṣẹ́ Lady K Ìfẹ́ Olúwaṣọ sísá mi ọ̀run abámi dúró tí ọ̀run adùn yìí nínú ẹ̀ níbi ẹ̀ níbi ìbànújẹ́ ayé òní yọ yìí ẹ ní ṣubú fọ̀tà ayọ̀ ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní ṣẹlẹ̀ sí gbogbo ọkàn tó ń làlà kọjá ọlọ́run á dùn wá nínú ọlọ́run ó lè mèrè abiyamọ òun tó fi ẹ̀rí sí mi ní ẹnu á bá mi fi ẹ̀rí sí gbogbo wa pátápátá lẹ́nu lágbára ọlọ́run kọ́sì èmi náà ṣì nídìí ẹ̀rí mo nídìí owó mo fẹ́ ṣe business o business ìyapa tí mo fẹ́ ṣe owó ló sì ṣòjòrò mo ń kọ́ níjú Pasuma lọ ìrìnjẹ́ ló ń dàmí láàmú ẹ wá làwọn táǹtà òun nìyí o níléeṣẹ́ Lady K ẹ jẹ́ kí n máa kà àwọn nǹkan ta ní bíbáyìí a ní African food títí dórí fresh meat fresh chicken fresh turkey ó wà ní Lady K African store àwọn body cream lọ́lọ́kọ̀ òjọ̀kan ó wà ní Lady K African store àwọn indomie carton ó wà ní Lady K African store èlùbọ́ ọṣù èlùbọ́ gẹ̀dẹ̀ èlùbọ́ gbódò gidi no miss ó wà ní Lady K African store semo beans flour ẹ̀wà olóyin ẹ̀wà oló rice ọ̀fadà tí ò lókùúta ó wà ní Lady K African store irú tó wà pa ó wà ní Lady K African store agége bread ó wà ní Lady K African store gbogbo lówó líwá ní Lady K African store gbogbo lówó ẹ̀yin mọ́mí mi ẹ̀yin dáàdì mi gbogbo lówó òun ni wá níbí báyìí ẹ̀yin tí wọ́n fẹ́ wá sí store mi ẹ lè google ẹ̀ ìbá jẹ́ spiritual products lẹ́ bá fẹ́ spiritual items lọ́lọ́kan òjọ̀kan àwọn nǹkan àdúrà ní o àwọn nǹkan èlò àdúrà àwọn nǹkan tẹ́ máa lò tẹ́lẹ̀ máa rí títóbi ìyanu ọlọ́run tó gun ayé yá ṣẹ́ tí bí a padà sórí oníbi tọ́nà yá ṣí tọ́nà yá là tẹ́ máa rí ojú rere àti àánú ọlọ́run gbà tí ìrànlọ́wọ́ ọlọ́run máa dìde fún yín ó wà ní Lady K African store gbogbo lòwò ní wà ní Lady K African store ẹ̀yin tẹ́ máa fẹ́ wá sí store mi ẹ lè mú bọ̀ fẹ́ ká comment ẹni please don't block mo ti block yẹn mi ò wà block èèyàn that is me ẹ pé mo ti fi ilẹ̀ lẹ́kọ̀ọ́ mo ti sọ̀rọ̀ lọ but the spirit say go and block that person so mo ti block yìí so ẹ̀yin tẹ́ bá need àwọn products ẹ máa bọ̀ wá sí Lady K African store àmì àṣẹ Èdùmàrè ẹ lè google address wa 76 Whitewall Street or kẹ́ lọ sórí google ẹ̀yẹ kọ type Lady K African store ẹ tó fẹ́ gbé mi today ẹni ẹ ti dé so I have to go now I have to go mo lọ polówó ọjà kò ṣe dúró wò. Hi. Hi. Don't worry. I will round up now. And wrap on, please. Okay. Thank you. I'll let you go. We've got to get down because we already have a lot of people there. Okay. Bye.